o ọ̀dẹ̀ ọdún bíi Ṣèyí Mákindé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o? Ẹ jọ̀ọ́, lórí àwọn ọmọ iléèwé tí wọ́n gbé lọ, a gbọ́ nǹkan kan o. Àwọn ẹbí olùkọ́ tí wọ́n gé lórí wọ́n sọ̀rọ̀ o. Wọ́n ní ìjọba látìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀, wọ́n dáwọn ò gbúrò wọn o. Wọ́n ní wọn ò bá wọn sọ nǹkan kan o. Wọn ò rán aṣojú kankan wá sí ọ̀dọ̀ àwọn o. Ìyẹn la sì ń sọ lọ́wọ́. Àwọn tó kóra wọn lọ sí orí òkè, ṣebí ibi láti play fọ́nrán kan tó jẹ́ pé gbogbo orí ayélujára ló wà, tí pásítọ̀ kan sọ wípé àní ẹ dira lẹ́yìn ìgbà tí wọ́n kọlu ilé ìjọsìn ní Èkìtì níjọba ìbílẹ̀ Ìléje méje. Síbẹ̀síbẹ̀ àwọn èèyàn wọn kọ tí ikún o. Lọ́wọ́lọ́wọ́ báyìí níjọba ìbílẹ̀ Èkìtì ní Kwara, wọ́n ti kó àwọn olùjọ́sìn lọ lórí òkè o, níbi tí wọ́n ti lọ ń ṣe àdúrà. Ẹ̀yin pásítọ̀ tẹ́ ń kó ọmọ ìjọ ń lọ sórí òkè, ẹ jọ̀ọ́, ṣé dandan ni orí òkè lílọ ni? Níbo lẹ̀yàn wà tí àdúrà ẹ ò gbà? Òun nìyẹn. Ní aago mẹ́jọ àbọ̀ alẹ́ níṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ o. Àwọn agbésùmọ̀mí wọ́n ya bo orí òkè Ìjàyè tó wà ní ìlú Ẹkìràn, ìjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara. Ní alẹ́ yẹn, aago mẹ́jọ àbọ̀ alẹ́ ni wọ́n ya bò wọ́n níbẹ̀. Wọ́n kó àwọn èèyàn 15 lọ. Lójú ẹsẹ̀ wọ́n pa àwọn èèyàn 3. Ṣé ká sọ wípé fọlọ́run ṣọ́ tó fokùn ọ̀gẹ̀dẹ̀ gun ọ̀pẹ níyín ni? Ládùúrú gbogbo rògbòdìyàn, àìsí ètò ààbò, nǹkan ò lọ dédé. Àwọn tó wà nínú ilé gan wọ́n jí wọn gbé. Àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wà nínú yàrá ìkẹ́kọ̀ọ́ wọn, wọ́n wọbẹ̀ wọ́n kó wọn. Ká má wá sọ ẹ̀yin tẹ́ ẹ fi ilé ìjọsìn tó wà láàrin ìlú sílẹ̀, ẹ wá gba inú igbó lọ, ẹni ẹ lọ sórí òkè. A máa ń nọgun ọ̀rọ̀ yìí pé ẹ fi orí òkè sílẹ̀, ẹ má lọ sórí òkè mọ́. Kò síbi téèyàn bá ti pe Ọlọ́run ẹ̀ tí àdúrà ò gbà o. Kò síbi téèyàn ti ké sí ẹlẹ́dàá ẹ̀ tí àdúrà ò gbà. Ṣé ó dìgbà tí ẹnìkan bá ṣe bẹ̀rẹ̀ sí ṣe àrọwà yẹn fún yín ni, àbí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí nọgun yẹn fún yín kẹ́ tó mọ̀ wípé orí òkè lílọ lásìkò yìí ó léwu? Bẹ́ẹ̀ ṣe ń kọrin tẹ́ ẹ ń gbàdúrà, gbogbo ohùn yín ni wọ́n máa gbọ́. Ìyẹn túmọ̀ sí pé ẹ súnmọ́ tòsí wọn nìyẹn. Gbogbo àwọn inú igbó wọ̀nyẹn ni àwọn agbésùmọ̀mí fara ṣoko sí. Àgbẹ̀ gan ò lè lọ sóko. Níbo ẹ̀yin bípù wọ̀nyí wà, ẹ̀yin ènìyàn wọ̀nyí, ẹ̀yin olùjọ́sìn wọ̀nyí, ṣé ẹ̀ sí nínú ìlú yẹn ni? Ṣé ẹ̀ sí ní kọ́ńtínẹ́ǹtì yìí ni? Wípé kò sétò ààbò nínú ìlú, ẹ ti kúrò nílé yín, ẹ gbéra ó di orí òkè. Wọ́n ti kó àwọn èèyàn 15 lọ báyìí o. Wọ́n pa èèyàn 3 lójú ẹsẹ̀. Àwọn ọmọ tí wọ́n kó àti ìgbòrò wọn o, àgbúrò wọn síbi kankan o. Àwọn ẹbí olóògbé wọ́n sọ̀rọ̀. Wọ́n ní àwọn ò rí ìjọba, wọn ò rán aṣojú kankan wá bá wọn o tó jẹ́ aṣojú ìjọba. Ní ọjọ́ tí wọ́n bẹ́ orí Mr. Michael, yẹn ni olóògbé olùkọ́ Michael Oyedokun, ìròyìn jáde lẹ́yìn ọjọ́ yẹn wípé wọn ò fi ọmọ lẹ̀ sáyé. Ṣùgbọ́n nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n lọ bá àwọn ẹbí wọn yìí, wọ́n fi yé wa wípé wọ́n ní ọmọ o. Wọ́n ní wọ́n ní ọmọ 2. Wọ́n ní wọ́n ní ọmọ 2, ṣùgbọ́n kí ni àwọn ìgbésẹ̀ tí ìjọba ń gbé, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́? Àwọn ọ̀rọ̀ wo ni wọ́n bá yín sọ? Ǹjẹ́ wọ́n tẹ̀ ti pè yín látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀? Àwọn ẹbí ní àwọn ò gbọ́ nǹkan kan o. Ẹ̀yin ènìyàn, ẹ jẹ́ ká fi ohùn sí, ká tó wá fi ìròyìn àwọn tí wọ́n kó lọ lórí òkè níjọba ìbílẹ̀ Èkìtì ká tó wá fi tó wa létí. Àní kò sí ètò ààbò eléyìí tó ṣẹlẹ̀ àti ìgbúrò àwọn ọmọ lọ́mọ.
àwọn ọmọ kéékèèké ẹ̀yin kan tí kóra yín jọ pásítọ̀ ẹ ti kó ọmọ ìjọ ẹ kó wọn jọ wípé orí òkè yá ṣé pásítọ̀ yẹn ò sí nínú ìlú ni no ṣé pásítọ̀ yẹn á sọ wípé òun ò sí nílẹ̀ Yorùbá àbí kò gbọ́ nǹkan tó ń lọ nílùú lẹ́dìmọ̀rẹ́ kò ṣàánú wa o. àwọn ẹbí olóògbé olùkọ́ tí àwọn agbésùmọ̀mí bẹ́ lórí ẹ jẹ́ ká gbọ́. orúkọ wọn M.O. Oyèdòkun Mr. M. Oyèdòkun M.O. wọ́n sọ bẹ́ẹ̀ ní Mr. lọ́yẹ̀nù wọ́n ní Mr. Oyèdòkun. ṣùgbọ́n tá a rí lì. wọ́n wá ní nǹkan tó ń sọ fún wa ń bẹ̀ ni pé wọ́n ní Ògbómọ̀ṣọ́ ló ti máa ń wá pé kò gbé bẹ̀ nǹkan tó jẹ́ ká wá fámìlì wa ni pé wọ́n ní wọ́n ti sin wọn. wọ́n ti gbókun wọn wá. àtẹ̀ntà fẹ́ rí i pé kán bá dúró kán rìlíìsì òkú ẹ̀ fún wa. because àwọn ọmọ lẹ́yìn ọ̀la wọ́n lè fẹ́ béèrè pé ókè dúró lójú orí ọmọ bàbá wọn ìyàwó náà ọmọ fẹ́ mojú orí ọkọ ẹ̀ so kíjọba state kan ṣàánú wa ìjọba federal náà káwọn náà kan ṣàánú wa kán máa rìlíìsì òkú ẹ̀ nígbà fẹ́yìn. bẹ́ẹ̀ ẹ ṣe ìgbọ̀nsà a gbọ́ pé wọ́n ní wọ́n ti ṣègbéyàwó níbi ọdún mẹ́wàá. ẹ sọ nǹkan àwọn kan tí ò ń sòótọ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. ẹ mọ̀ pé nǹkan tó wà lórí íńtánẹ́ẹ̀tì. wọ́n bímọ tọ̀ wọ́n náà bímọ. gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ fake information pé bẹ́ẹ̀ ni ó bímọ méjì kọba àwọn òkú ẹ̀ jáde nítorí ọjọ́ iwájú bẹ̀rẹ̀ àtọ́ ẹ̀ká fún a máa lè fún. This is security news reports. Are there any updates that are giving you optimism that there will be positive impacts of recent, or you need more positive push from the public? Like what? Are you getting any updates? From the weather, from the ìjọba, wọ́n ní pé ṣé ó ní àwọn news tẹ́ ti ń gbọ́ àbí wọ́n ti ń pè yín látọ̀dọ̀ ìjọba pé wọ́n take àwọn steps kọ̀ọ̀kan. So kò sí any of the government expenses to wáyé báyìí. No government expenses have ever come here. No, pé ó máa ṣe nǹkan kan ní o pé wọ́n máa ṣe nǹkan kan wà àti rẹ̀ anybody tó máa ṣe nǹkan kan ó máa ṣe nǹkan kan fún wa àti rí o àti rí o. ṣùgbọ́n tó àti àìjíjà ló gbé káàtì ẹ̀kọ́ kan release corps káàkọ́ rí corps remnant corps. So as you have heard from the family that there was no any attempt to or information that give them the hope that the corpse is going to be here soon on what is going on recently. But we've heard recently that the government has been called to speak directly with them, not the family members. So the family members are just stranded now, don't even know what's going on there. When we got to the other towns, like Luruko, Isiele communities, they said the government have not updated them on anything. Everybody just stranded. Fún gbogbo ayé rẹ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ King Prime. wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì. Mr. Oyèdòkun àti àwọn bandit tí wọ́n gé ní ọrùn ó jẹ́ pé wọ́n ní ìyàwó wọn ó strong so wọ́n lè yọjú sí wa wọ́n á bá àbúrò wọn sọ̀rọ̀ àbúrò Mr. Oyèdòkun gangan Mr. Samson Oyèdòkun wọ́n jẹ́ kó yé wa pé àwọn ò tí ì gbọ́ nǹkan kan bóyá láti ọ̀dọ̀ àwọn bandit tàbí láti ọ̀dọ̀ ìjọba but nǹkan tí wọ́n ń fẹ́ láti ọ̀dọ̀ ìjọba ni wípé kí wọ́n release òkú brother wọn ìyẹn Mr. Oyèdòkun kan lè fún wọn ní befitting burial so ilé wọn ní àwáyé ní Ògbómọ̀ṣọ́ so tó bá ń ṣe jẹ́ àti àwọn tó bá tún ti gbọ́ so a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. ṣé ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ lẹ bá wa gbọ́ yẹn wípé àwọn ẹbí àti ìyàwó ìyẹn ni olóògbé Michael Oyèdòkun tí àwọn agbésùnmí tí wọ́n bẹ́ lórí wọ́n ní kí ìjọba jọ̀ọ́ Ṣèyí Mákindé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n bá wọn sa gbogbo ipá kì í ṣe òkú wọn tí wọ́n bẹ́ lórí nìkan o àti àwọn tó kù síbẹ̀ ẹ dákun ẹ sa gbogbo ipá yín bí wọ́n á ṣe rí wọn gbà àti òkú wọn pé tó bá dọjọ́ iwájú wọ́n lè máa rí orórì wọn tọ́ka sí wípé bàbá yín rèé o. Ní ilẹ̀ Yorùbá ṣó dáa ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ kákàkiri ìdílé ẹni tí wọ́n bẹ́ lórí tó fi mọ́ àwọn olùkọ́ tó fi mọ́ Tescom
nípínlẹ̀ Ọ̀yọ́ tó fi mọ́ Minister of Education kẹ má lè rán aṣojú lọ bá àwọn mọ̀lẹ́bí olóògbé olùkọ́ tí wọ́n pa. Eléyìí ó burú jáì, ó burú gidi. Kẹ má tí lè rányàn lọ bá àwọn ẹbí yẹn, wọ́n náwọn ò gbọ́ nǹkan kan. Kò sí ìjọba rẹ̀ o, àmà tí ẹ bá yín kẹ́dùn o, ó yá àwọn rán aṣojú wá o sí ọ̀dọ̀ àwọn ẹbí. Kò sí nǹkan tó jọ o. Ṣérú eléyìí ṣó dáa? Jẹ́ kí a gbọ́. Ìlú ẹ̀sìn ẹ̀lẹ̀ ní. Ibo lẹ́yìn wà lọ́jọ́ yẹn? Ní pálásì. Ẹ wà pálásì ń parí sí bíbá yìí. A fẹ́ ṣèpàdé concerning the security purpose. Issue ẹ ti ń gbọ́ iṣẹ́ tí ń ní fúnra tẹ́lẹ̀ ní kò yé mi. Mo lè pé àwọn fúlẹ́kì lábà ìlú tí wọ́n gbé olùkọ́ gbé wọn nǹkan tó láti wọ́n àgbà pé káàánú òkú yẹn kò ní pé ká nílé àwọn ọdẹ ìbílẹ̀ tí wọ́n mọ̀ bá sọ́ọ̀lù gangan. So suddenly bá ti ń gbọ́ gunshot. So bàbá ń sáré lọ nígbà tá a rí gbà kí ló ṣẹlẹ̀ àti bàbá yìí àrígbá ilé ìkọjá agbára wa láti lóyún padà. ẹ̀yin náà fẹ́ lọ jà tẹ́lẹ̀ pé àwọn olóyìn ìbọn nínú ìwà ọ̀bà tẹ wá rí nǹkan tó gbé dání. Ìpè eléyìí àgbọ̀dọ̀ pé Ìgbà tẹ́ wá padà yẹn ẹ padà sí pálásì àbí everybody túká. ọ̀pọ̀lọpọ̀ wọn ń sàṣàlà fẹ́mi ìmọ̀kó ti jágbára wa lọ. Sàṣàlà fẹ́mi. Ìgbà tẹ́ wá pọlọ́pàá sọ yọjú. Àwọn ọlọ́pàá ni wọ́n gbìyànjú. Wọ́n wá àbí wọ́n bá wọn kò yé mi. Àwọn ọ̀bá wọn. Ìgbà tí wọ́n yìí dé Wọ́n ti operate. Wọ́n wá náà. God will bless Nigeria police and the Ẹ̀yin ènìyàn wa, agents. ọ̀rọ̀ lẹ bá wa gbọ́ yẹn. Ṣé ẹ ti wá rí wípé ìdí tí a gbọ́dọ̀ fi mójútó ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nìyẹn lórí ọ̀rọ̀ ètò ààbò. Wọ́n ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, ìpàdé ọdẹ làwọn náà ń ṣe bí ètò ààbò á ṣe wà nínú ìlú látàrí oríṣiríṣi àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ ní agbègbè yẹn náà ni wọ́n fi ń ṣe ìpàdé ní ọjọ́ yẹn. Ṣùgbọ́n nígbà tí àwọn máa gbọ́ dídún ìró ìbọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ọpẹ́rẹ́tì gẹ́gẹ́ bí ọlọ́dẹ, gẹ́gẹ́ bí ọ̀dọ́ nínú ìlú, olúkálukú wọn náà wọ́n gbé nǹkan tí wọ́n lè gbé, ṣùgbọ́n wọ́n ní omi pọ̀ ju ọkà. Wọ́n ní nǹkan tó wà lọ́wọ́ wọn ó ju tàwọn lọ, kò sẹ́ni tó lè lọ kojú wọn. Ẹ jọ̀ọ́, pẹ̀lú gbogbo nǹkan tá a ti ń gbọ́, pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí, kí ni iṣẹ́ àwọn aṣáájú wa? Kí ni iṣẹ́ àwọn adarí, gómìnà, rẹ́ẹ̀pù, mínísítà, ààrẹ Bọ́lá Ahmed Tinubu? A rí fọ́rọ̀ kan lénìí tí olóyè ọmọ Adéyẹmọ Ìgbòhoṣà tí wọ́n fi síta. Wọ́n ní ẹ ti bu ọwọ́ lu ìrù ẹkùn. Ibi tá à ń lọ gọládé, iṣẹ́ ti wá dé báyìí. Ibi tá à ń lọ gọgọgọládé yẹn o. Ṣé ẹ wá rí bẹ́ẹ̀ ṣe gbé ètò ààbò kalẹ̀ yẹn o? A fẹ́ máa rí èsì ẹ̀ ní kíákíákíá. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Ṣèyí Mákindé, ẹ gbọ́ nǹkan tí àwọn ará ìlú sọ wípé nǹkan tó wà lọ́wọ́ àwọn wọ̀nyẹn ó ju ti ọwọ́ àwọn lọ. A dẹ̀ ti rí àwọn àìmọye fọ́nrán tí olóyè ọmọ Adéyẹmọ Ìgbòhoṣà tó ti ṣe wípé ẹ̀yin lẹ fún àwọn ní àṣẹ láti ran ará ìlú lọ́wọ́ láti kojú àwọn kinní burúkú wọ̀nyí. Torí fọ́nrán wọn kan wọ́n ṣe lánàá, ìkan wọ́n ṣe lénìí wípé àwọn tẹ̀ ti kó àwọn ọmọ àwọn jọ láti lọ, ṣùgbọ́n wọ́n ní wọ́n sọ fún àwọn pé káwọn ní sùúrù díẹ̀. Ṣèyí Mákindé, kí ló ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́? Níbo lẹ̀yin àti àwọn báńdíìtì jọ dì sí? Torí nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, àwọn báńdíìtì wọ́n ní wọn ò fẹ́ bá anybody sọ̀rọ̀, àtẹ̀bí àwọn tó nọmọ àtẹni tí wọ́n ti pa. Wọ́n ní Ṣèyí Mákindé ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀. Ṣé àtìgbà yẹn ṣé wọn ò tí ì rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ṣèyí Mákindé pè ní? Ṣé Ṣèyí Mákindé ò tí ì bá wọn sọ̀rọ̀ ni? Tí àti fi gbọ́n nǹkan kan lórí àwọn ọmọ wọ̀nyí. Olúrẹ̀mí Tinubu, First Lady, obìnrin ni yín o.
ṣé abiyamọ ni yín ni tàbí abiyagba gẹ́gẹ́ bí first lady? Ìgbésẹ̀ wo lẹ̀yin náà ń gbé láti ìgbà tí wọ́n ti jí àwọn ọmọ wọ̀nyí sọ́dọ̀? Ṣé ẹ ti rí gbogbo àwọn ariwo tá à ń pa látẹ̀yẹ ọjọ́ yìí? Ìkóríta tá wà lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn nǹkan tá ò fẹ́ kó ṣẹlẹ̀ sí wa òun ló ń ṣẹlẹ̀ yìí o. Àwọn nǹkan tí a ò fẹ́ kó ṣẹlẹ̀, wípé àwọn nǹkan tá a ti ń gbọ́ lókè ọya, wọ́n ń jí wọn gbé, wọ́n ń pa wọ́n, wọ́n ń kó wọn lọ lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀, à ń rí adẹ̀ ń mú wá fún wa wípé Yorùbá jí má sùn, ẹ má jẹ́ kí bí wọ́n ṣe ń pa wọ́n lókè ọya kó má dí ọ̀dọ̀ títí wa náà. Ṣùgbọ́n olúkálukú yín ẹ bízì, ẹ ń mú lélẹ́rẹ́, ẹ fi ọwọ́ gidi mú, ẹ fi ọwọ́ yẹpẹrẹ lẹ fi ń mú, ẹ tẹ̀ ń dáhùn. Ṣùgbọ́n ó ti wá ṣẹlẹ̀ nìyẹn, kí wá ní ọ̀nà àbáyọ? Ọ̀nà àbáyọ là ń wá báyìí, wípé àwọn tí wọ́n jí gbé yẹn o, kí wọ́n lè fi wọ́n sílẹ̀ láyọ̀ àtàlàáfíà. Àwọn tí wọ́n jí gbé yẹn o, kí wọ́n lè rí wọn gbà. Àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jí gbé, kí wọ́n bá lè padà sílé láyọ̀. Ṣèyí Mákindé, ọwọ́ ẹ̀yin ìjọba ló kù sí báyìí o. Ìgbòho Òòṣà, wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n ní wọ́n ti bu ọwọ́ lu ìrù ẹkùn fún àwọn. Ká dúpẹ́, àbí ó ti níyànjú ń bọ̀ nìyẹn, ká dúpẹ́ wípé wọ́n bu ọwọ́ lù. Ṣùgbọ́n Ṣèyí Mákindé, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ tí wọ́n fi sọ wípé àwọn ti fẹ́ gbéra pẹ̀lú àwọn ẹlẹ́ṣọ́ ààbò àwọn, wípé kí àwọn máa bọ̀, ṣùgbọ́n wọ́n ní káwọn ní sùúrù tán, torí àwọn agbésùmọ̀mí wọ̀nyí oríṣiríṣi àwọn strategy ni wọ́n ń lò. Wọ́n ti lè dẹ oríṣiríṣi nǹkan kalẹ̀, wọ́n ti lè ṣe oríṣiríṣi sọ́nà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ leléyìí? Látàrí inú fu ẹ̀dọ̀ fu àìnífọ̀kànbalẹ̀ tó wà nínú ìlú. Ilé ìjọsìn àti gbogbo àwọn inú igbó tí ẹ̀yin pásítọ̀ dẹ̀ ń gbé orí òkè sí. Pásítọ̀ tó ń gbọ́ tó dẹ̀ ń rí wípé kò sí ètò ààbò nínú ìlú, tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ tí wá kó àwọn ọmọ ìjọ, tẹ́ ẹ kó wọn wọgbó lọ wípé orí òkè yá. Ta ló wá jẹ̀bi báyìí? Ṣé pásítọ̀ ni tàbí àwọn ọmọ ìjọ? Ta ló hùwà ìgbọràn báyìí? Everywhere ni kò ti ṣètò ààbò. Ẹni tó wà nínú ilé wọn ń jí gbé o, ṣùgbọ́n fọlọ́run ṣọ́ tó lọ fi okùn ọ̀gẹ̀dẹ̀ tó fi gun ọ̀pẹ. Àwọn èèyàn mẹ́ta tí wọ́n pa yẹn, tó bá ní kí ló ṣẹlẹ̀, wọ́n á ní wọ́n lọ sórí òkè. Ṣé Ọlọ́run sọ fún yín pé tẹ́ bá gbàdúrà nínú ìyẹ̀wù yín, ní kọ̀lọ̀fín yín, ní ibi tẹ́ ń sùn, ṣé Ọlọ́run sọ fún yín pé òun ò ní gbọ́ àdúrà ni? No, ṣé Ọlọ́run sọ fún yín pé dandandandan kẹ́ ẹ wá sórí òkè, kẹ́ ẹ wá gbàdúrà kóun tó gbọ́ àdúrà yín ni? Ibi láti lo fọ́nrán pásítọ̀ tí wọ́n ń sọ wípé àníṣe ẹ lọ dira, ibi láti lò lánàá. Ṣé ká sọ wípé àwọn tí wọ́n wà níjọba ìbílẹ̀ Èkìtì ní Kwara wọn ò gbọ́ wípé wọ́n ń jíyàn gbé nínú ìlú ni? Ṣé ká sọ wípé wọn ò sí lórí social media, wọn ò rí nǹkan tó ń lọ, àbí wọn ò gbọ́ láti ìgbà tó ti ń jí àwọn èèyàn gbé nípínlẹ̀ Kwara? So wọn ò gbọ́ nígbà tí wọ́n ń ṣe ìkọlù sí Eruku CAC. Ṣebí inú ìpéjọpọ̀ wọ́n ń jọ́sìn lọ́wọ́ náà ni? Thank God pé wọ́n wà lórí live stream la fi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní the same local government yẹn náà. So ká ti wá rí pásítọ̀ tó ti kó àwọn ọmọ ìjọ lẹ́yìn wípé orí òkè yá. Báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ti kó sí ọpọlọ àwọn èèyàn nínú ìlú yìí báyìí? Bẹ́ẹ̀ ṣe gbàdúrà yẹn náà tó, ìlọsíwájú ò sí nínú ìlú, ìfọ̀kànbalẹ̀ ò sí. Tí wọ́n bá ní lágbàáyé, ìlú wo
ló ní ilé ìjọsìn jù? Ìlú wo ló ní mọ́ṣáláṣí jù nínú Nàìjíríà ilẹ̀ Yorùbá ni? Ojú ilé sójúlé báyìí ni, street by street ni. Ní àdúgbò kan ẹ̀ka church bíi 10, mọ́ṣáláṣí ó kéré tán á máa lọ bíi 8. Kò sí ilé iṣẹ́ kan bẹ́ẹ̀, kò sí pé ẹ tẹ̀lé rí police station. Odidi ìlú gan ò ní police station. Mọ́ṣáláṣí tó wà ń bẹ̀ á tó 10, church tó wà ń bẹ̀ á máa lọ bíi 15. Kò sí police station, kò sí ètò ààbò níbi kankan. Bí wọ́n ṣe gbàdúrà tó nínú ìlú yẹn o. So ṣé pásítọ̀ tó kó yín lọ, ṣé àdúrà ètò ààbò lẹ lọ gbà ni? Àbí àdúrà wo gan pàtó la ní kẹwàá lọ gbà lórí òkè o? Tẹ́ ẹ dẹ̀ kẹ́sẹ̀ lẹ́sẹ̀, tẹ́ ẹ lọ sí orí òkè nínú igbó tí kò sí ètò ààbò nínú ìlú yẹn. Àwọn tí wọ́n kó lọ ní Èkìtì inú chọ́ọ̀chì ni wọ́n wà o, kì í ṣe orí òkè o. Wọ́n wọ bẹ̀, wọ́n pa pásítọ̀ lójú ẹsẹ̀, wọ́n kó lọ. Wọ́n ò tí fi àwọn ọmọ ìjọ sílẹ̀ o. So ẹ̀yin kan tí wọ́n kóra yín lọ, ẹ ti gba orí òkè lọ. Ènìyàn 15 ni wọ́n kó lọ báyìí o. Ní aago 8:30 àná ọjọ́ àbámẹ́ta ọjọ́ 23 oṣù karùn-ún tí a wà ni wọ́n rù wọ́n lọ o. Ní wọ́n pe orí òkè yẹn ní orí òkè Ìjàyè Ẹ̀kìràn ní ìjọba ìbílẹ̀ Èkìtì, Kwara. So ṣé ká sọ wípé wọn ò sí ní gbogbo ìpínlẹ̀ Kwara, wọn ò gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀, wọn ò mọ nǹkan tó ń lọ? Kọ́nà kó ṣàánú fún wa. So láti ìgbà tá a ti ń pariwo pé kò sétò ààbò, kò sétò ààbò, kò sétò ààbò, ẹ dẹ̀ continue, ẹ ń ṣe the same thing. So wọ́n ní kẹ́ lọ gbàdúrà fún Nàìjíríà àbí kí ni irú àdúrà wo pàtó lẹ lọ gbà tó yẹn o? Àdúrà ò gbà mọ́ nínú chọ́ọ̀chì. Orí bàtẹ́ bá dórí òkè kádùrà tó gbà. Àwọn ọmọ ọlọ́mọ nìyẹn, àwọn ẹbí olóògbé tí wọ́n gé lórí, olùkọ́, ìjọba, wọ́n ní wọn ò tí ì rán aṣojú ẹyẹ kan ó kéré ó mọ báyìí, wọ́n ní wọn ò tí ì rán wá. Ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mọ̀ pé ẹ ti bá wa gbọ́ o. Tí mo jùlọ mo kí ojúmọ́ mo ń fi àsìkò yìí fi ń sọ fún gbogbo àwọn Yorùbá káàkiri àgbáyé pé security tèmi dálẹ̀ irú ẹkùn security network ni orúkọ tí mo sọ, tí mo lè rẹ́gísítà, tí mo lè ti gbé síwájú president náà lè ti gbà wọlé. So mo máa ń fi àsìkò yìí rọ gbogbo èèyàn ọmọ Yorùbá ẹ jẹ́ akíkanjú, ẹ jù mí lọ, ẹ tẹ́tẹ́ mi náà jù lọ, káfẹ́ jọ fọwọ́sowọ́pọ̀. So mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀, ká jọ bọ́ síta láti fúlọ́ọ̀sì gbogbo ní rìsáàfù wa, because àgbọ̀dọ̀ fàyè gba àwọn pípù yìí wọ́n gbalẹ̀ wa. Géèmù náà lè fẹ́ gba òṣèlú nìyẹn, wọ́n ti ṣe láyé ìjọba Jonathan nìyẹn tí wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́ wọn díẹ̀ pé kọ́ wọn da ìjọba láàmú. Wọ́n tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kọ́ wọn sọ pé ẹni pé gbogbo ìgboro wa òkè ilẹ̀ Ìbàdàn fararọ́ àwa la Yorùbá láàmú ẹgbà torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o, àwọn bàbá adẹ̀yẹ ọmọ ẹni mi ti ní bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ́sì di ọmọ ẹni mi. So ẹ má jẹ́ ká fàyè gba àwọn kírímínà olóṣèlú tó ń kó àwọn tẹ́rọ́rìsì sí abẹ́ torí tẹ́rọ́rìsì lè ti máa ń pààyàn tí ń jiyàn pé tẹ́rọ́rìsì ni. So you understand, ó lè wọ́n jẹ́ Fúlàní ní gangan. So ti anybody tá a bá ti bá nínú rìsáàfù wa kírímínà wọ́n tó bá mọ̀ kọ́ fẹ́ gbé ọmọ Nàìjíríà jọ gbogbo wa tó bá fẹ́ gbé nínú òlu wa mọ̀ bọ̀ ń gbòòrò kọ́ wa mọ̀ ṣiṣẹ́ kí gbogbo ayé rí ẹ kọ́ mọ̀lé ẹ̀kọ́ mọ̀nà ẹ ó lè lọ jókòó sínú rìsáàfù tiwa nílẹ̀ wa kẹ́ wọ́n mọ̀ pàwá kẹ́ mọ̀ jí wa gbé àwọn olóṣèlú kan náà ń bẹ lábẹ́ ẹsẹ̀ yẹn, àwọn olóṣèlú kan náà ń bẹ ń bẹ. So mo rọ gbogbo ẹ brọ́dà mi ẹ má jẹ́ ká fàyè gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wa jẹ́, kò sí gidi kan wọ́n ní kíní kan bẹ ní gbó tí ń dún màrú kò sí kankan tí ń dún màrú nùgbó, ìbẹ̀rù Ọlọ́run ni. Eléyìí ti ṣẹlẹ̀ kì í sọ̀rọ̀ ìjà ẹ̀sìn, Christian lèmi náà kódà sẹ́kọ̀n wà mí lọ Mẹ́kà, mùsùlùmí ni mo ń kírun lólé mi bínú torí pé èmi gangan lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti bára yìí, àwọn oníṣẹ̀ṣẹ̀ rẹ̀ làwọn tó bí mi. So kí la wá fẹ́ mọ bára wa jà fún kí sọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ jẹ́ ká fèsì àwọn tẹ́rọ́rìsì tó ń pa àwọn ìyàwó tó ń jí àwọn ọmọ wa ẹwà àwọn ọmọdé ọ̀la wa. So ìyẹn ni kẹjẹ ká fọwọ́ sọ pé jẹ́ ká gbẹ́sì ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan, kálukú ní ṣe tiẹ̀ ọmọ Yorùbá kẹ́nẹ́ jọ gbogbo wa ẹ̀dá àgbọ̀n ọlọ́run bẹ̀ wá. So irú ẹkùn security network ni ìmúdásílẹ̀ mi lè gbowó fọ́ọ̀mù lọ́wọ́ anybody, ìwọ tó bá fẹ́ join voluntarily ni kò ní ìbọn sẹ́wọ́n fẹ́lẹ̀ kankan. So a lè máa fi fóònù nọ́mbà àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀
ẹ pè wọ́n connect ẹ̀ mọ́ connector local government yẹ tó lọ join wọ́n tó bá wù ní o voluntarily ni o kì í ṣe by force o so tá a bá lè ti ń ba lọ ìjọba máa support wa wọ́n ní tọmọ bá ṣe apá òbí àgbè àwa lánà nǹkan wa ọmọ onílù ìfẹ́ òtún là wa ẹja tó fọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká máa dúró ní pé báyà àtẹnìkan ẹja tó fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti flush gbogbo olú rìsáàfù wa pátápátá anybody tá a bá ti bá nu rìsáàfù wa criminal yẹn kí ló wà nu rìsáàfù wa òṣèlú náà ń lò àwọn tí lè ń bẹ́ẹ̀ nu sẹ́yìn tó ń bẹ́ẹ̀ di òṣèlú yẹn wọ́n fẹ́ fi gbàjọba bàbá Tinubu jẹ́ ẹ̀ẹ́dẹ́ni síbẹ̀ ẹ̀ẹ́dẹ́ni gbàjọba bàbá yẹn jẹ́ yóò ṣe second time torí pé nígbà táwọn kan ti ṣe tí wọ́n tọ́ second time kọ́sẹ́ tó mú wọn ẹ̀ wá lè gbé àwọn terrorist yìí tẹ̀ ń bà ń jẹ́ káàkiri kẹgbẹ́ wá sílẹ̀ Yorùbá lọ́dọ̀ tí wọ́n gbé àdégbà tó mọ̀ ọ̀rọ̀ wa ẹ̀dá àpèjẹ àṣọpọ̀ sọ́wọ́pọ̀ irú ẹkùn security network ní orúkọ security tí mo dá sílẹ̀ tí mo lè ti gbé fún president tó lè ti tẹ́wọ́ gbà so now ìdẹ̀gbọ́ fọ́ọ̀mù lọ́wọ́ anybody kò sí bẹ́ẹ̀ kankan sanwó fọ́ọ̀mù wọ́n tó bá fẹ́ join voluntarily ni àdẹ̀jọ́ sí ni nígbà tó bá fi tó a month ẹni pé gbogbo ilẹ̀ Yorùbá free tí ò ní sí nǹkan mọ́ lágbára Ọlọ́run èmi gẹ́gẹ́ ni màá dẹ̀ lead fúnra mi èsì mo fẹ́ ràn yẹn lọ èmi ẹ̀rì fún ẹ̀rì bí mo ṣe ń lọ tí gbogbo ayé òrì bí mo ṣe ń lọ bí mo ṣe ń ṣe kò sáwò kankan tẹ̀ tó ti ń sábà wọnú gbó àlèmọ́ ṣe aláìsí fídíò tó lójogun là ń lọ bọ̀ ní gbòòrò bàtà bá ń lọ owó òrì wa àdẹ̀mọ́ state by state ni from Ọ̀yọ́ state to Ogun state to Lagos àtọ́ni wọ́n ti wọ àwọn kan náà àwọn olóṣèlú kan tó káwọn kan jọ ń jáde kúrò tó ní kọ́ wọn síbẹ̀ àmọ́ gbogbo wọn àdẹ̀mọ́ àwọn tá a bá mú tá a bá rí pé ó ṣe kíní àfa àwọn ìjọba lọ́wọ́ Ọlọ́run ìjọba jẹ fún wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìjà tó fọ́ sọ́kọ̀ kájọ sí o olùpẹ̀. Elédùmarè ṣeun pé ààrẹ Tinubu wọ́n ti bu ọwọ́ lu ìrù ẹkùn àdúpẹ́ o ẹ̀yin ènìyàn wa ẹ bá máa kọ wípé àdúpẹ́ ṣá àdúpẹ́ ni láti yọ ọjọ́ yìí ìrù ẹkùn lọ́tún wọ́n bu ọwọ́ lù wọ́n gbọ́wọ́ lé wọ́n ti bu ọwọ́ lù o iṣẹ́ ti bẹ̀rẹ̀ o iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn àbí wọ́n ní ológìní ti kéèkúté ilé kó para mọ́ ni ológìní ó ti tàjò bọ̀ kí èkúté ilé kó para mọ́ àwọn ọmọ tó wà ní abẹ́ àwọn agbésùmọ̀mí ìyẹn ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí kí wọ́n kọ́kọ́ bá wa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ìyẹn báyìí wípé àwọn agbésùmọ̀mí wọ̀nyí o àwọn ọlọ́dẹ wọ́n ní nǹkan tó wà lọ́wọ́ wọn ò dẹrùn o wọ́n ní wọ́n fẹ́ wọgbó tẹ̀lé wọn wọ́n ní wọ́n padà àwọn ọlọ́dẹ bíi mélòó kan ni wọ́n ti sọ̀rọ̀ ní ìlú Ẹlẹ́sìn Ẹ̀lẹ̀ wípé wọ́n ní wọ́n ní àdó olóró sọ́wọ́ gbogbo ẹ̀ ni wọ́n ní sọ́wọ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu gbogbo àwọn èròjà gbogbo àwọn kan tí wọ́n fẹ́ lò ẹjọ́ ẹ bá wa pèsè ẹ̀ sí náà o ẹ bá wa kó gbogbo ẹ̀ sí èyí tó máa kájú ẹ̀ àwọn ọ̀daràn wọ̀nyí wọ́n ní for the sake of the kids when are they entering the forest Ọ̀gá Ìgbòho please don't change your mind o òun ló yẹ kí eléyìí wọn ló ti di ṣíṣe bàbá mi ẹ má fòyà wọn ní kò sí ewu lóko àfi gìrìrì àparò níbi tá a bá dé yìí iṣẹ́ ti dé iṣẹ́ gidi ká máa ṣọpẹ́ lókù báyìí wípé àwọn agbésùmọ̀mí wọn ní ẹ máa lọ nílẹ̀ yìí ni wọ́n ní ẹ máa lọ nílẹ̀ yìí pé kò sí nǹkan tó jọ ọ́ wọ́n ní sọ́pọ́ọ̀tì lókù báyìí Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ kí nìdí tí àwọn agbésùmọ̀mí ní pé àní dandandandandan sẹ́ẹ̀ ìrẹ ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀ o níbo lẹjọ́ dé sí níbo lẹjọ́ kọ́ sí o kí ni àdéhùn tó wà láàrin yín àmú lára àwọn ọ̀rọ̀ tí olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho tí wọ́n sọ nísìnyí wọ́n ní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ politicians wọ́n ní bẹ́ẹ̀ ṣe lọ máa ń kó wọn wá nìyẹn gbogbo alámọ̀ ìgbà tí Jonathan á play ológun kan níbí lánàá bọ́ ṣe sọ náà nìyẹn wípé 2014 bẹ́ẹ̀ ṣe lọ kó wọn wá nìyẹn wọ́n ní ìròyìn tẹ̀ wọ́n lọ́wọ́ wípé ní Ìkòròdú wọ́n lè ti kó wọn jọ nítorí òṣèlú ẹjọ́ ṣé bí wọ́n ṣe ń ṣèlú leléyìí ni èwo làbọ̀rọ̀ lọ máa kó àwọn àjèjì wá wọlé ẹnu kó àwọn àjèjì wá wọlé nítorí pátì nítorí òṣèlú ẹ fi wá ń bàlú jẹ́ ṣé adarí gidi làwọn eléyìí no ṣé adarí làwọn eléyìí tó yẹ pé tara wọn nìkan ni wọ́n mọ̀ bámbám ni mo yó ẹ lọ kó wọn wá wọlé láti 2014 ìlú ò fararọ olóko ò lè lọ sóko olódò ò lè lọ sódò ọlọ́jà ò lè lọ sọ́jà ẹ̀dẹ̀ tí ń ṣe the same thing
ẹ ti lọ ń kó wọn wá ń wọlé sí i Elédùmarè kó ṣàánú fún wa o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nu olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho nísìnyí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní dandan wọ́n ní ẹlẹ́kejì yẹn wọ́n ní dandan ni wọ́n máa ṣe. A máa fi kọ̀ọ̀kan kún wípé wọ́n máa ṣe o, kò sẹ́ tó ta ló bá wọn dùn, wọ́n ti dìbò primary wọn lánàá, ìbò abẹ́lé wọn ti dì. Ààrẹ Tinubu ni wọ́n padà ti gbé rí tíkẹ́ẹ̀tì APC fún, ṣùgbọ́n tó bá kúrò ń bẹ́ẹ̀ òpin ẹ̀ 2031 tó bá kúrò ń bẹ́ẹ̀ níbo ni ọmọ Yorùbá máa wá fojú sí o. Ṣé wọ́n gbé ọmọ Yorùbá sì rí abẹ́ wọn sá sí báyìí wípé ọmọ Yorùbá ló wà ń bẹ̀, Tinubu ló wà ń bẹ̀, adọ́mọ Yorùbá síbi àbí wọ́n rábẹ́ wọn sá sí. Tí wọ́n bá wá kúrò ń bẹ́ẹ̀ ńkọ́ o, kí ló máa padà wá ṣẹlẹ̀ o? Ẹjọ́ ẹ̀yin ènìyàn wa, no, báwo lẹ̀yin ṣe rí àárín ibẹ̀ yẹn sí o? Mo kàn ní kí tí rán wa létí ni o, a ní ká kàn rán wa létí ni o. Lára àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn, wọ́n ní ìgbà tí Buhari wà ń bẹ̀ ó ṣe ẹlẹ́kẹjọ ẹ̀ ó pé bẹ́ẹ̀ ni àwọn ìyà tó bá wà ń bẹ̀ wọ́n ń ṣe wọ́n pé àfi Jonathan nìkan ni wọ́n gbà láyè kó ṣe tiẹ̀ pé tí wọ́n lọ kó bandit wá wọlé tí wọ́n fi gbá dànù. Ṣùgbọ́n bí ààrẹ Tinubu wá ṣe wà bẹ̀ ọmọ Yorùbá yìí, bí wọ́n ṣe wá ń fà yìí, àti mọ̀ pé kò sí bí wọ́n ṣe fẹ́ fà, kò sí ọ̀dọ́ fẹ́ ṣe sí, àwọn náà ló máa padà wọlé síbẹ̀. Ṣùgbọ́n tí wọ́n máa ọba wá kúrò ń bẹ̀ ńkọ́? No, ṣé wọn ò ní kúrò ń bẹ̀ ni? Wọ́n máa kúrò ń bẹ̀. Tí wọ́n bá wá kúrò ń bẹ̀, báwo ni ilẹ̀ Yorùbá máa ṣe padà wá rí o? Kò sí bí wọ́n ṣe fẹ́ sòkè dilẹ̀ báyìí, kò sí bí wọ́n ṣe fẹ́ tú gbogbo ẹ̀ ṣe báyìí. Ẹ má gbàgbé pé ẹ tutọ́ ẹ̀ dànù kò lè bọ́ sọ́wọ́ ẹ má jẹ́ ok. Ṣé ọmọ Ìgbò ló máa padà wá bọ́ sí ni? No, ìbéèrè ni o, ẹ gbọ́ bàbá mi, ṣé ọmọ Ìgbò ló máa padà bọ́ sí lọ́wọ́ tí bàbá Tinubu bá kúrò ńbẹ̀? Ẹ̀yà míì ṣáà ló máa padà bọ́ sí lọ́wọ́, kì í tí ń ṣe Yorùbá mọ́. Báwo wá nílẹ̀ Yorùbá ṣe fẹ́ rí nígbà ni? A sì ń sọ báyìí, a sì ń mú lẹ́gbẹ̀lẹ́gbẹ̀, wọ́n ìwà ń bẹ̀ báyìí tẹ̀bẹ̀tẹ̀bẹ̀, tẹkúntẹkún, gbogbo ẹ̀ là ń kó sílẹ̀ tá a fi ń bẹ̀ wọ́n pé kí wọ́n ṣàgbétò ààbò sílẹ̀. Ṣùgbọ́n àwa dúpẹ́, wọ́n ti wá gbétò ààbò yẹn sílẹ̀ báyìí o, ẹjọ́ kan má jẹ́ kó pẹ́. Àwọn ọmọ tó wà ń bẹ̀ yẹn ni kókó. Àwọn ọmọ tó wà ń bẹ̀ yẹn, àwọn ọmọ ọdún kan, ọmọ ọdún méjì, àwọn ẹbí olùkọ́ Káyọ̀dé bùláyé ti rí ok, ó ní ìròyìn ọkọ̀ tá ti rí Káyọ̀dé lẹ́ni ó dá o. Ẹbí Mr. Michael Oyèdòkun, ẹbí wọn ní wọ́n fẹ́ rí òkú wọn. Ọlọ́run, àtọjọ́ ni wọ́n ti bẹ́ wọn lórí. Mo ní wọ́n fẹ́ tí bá ti gbọ́ ọ̀rọ̀ yẹn báyìí mi mọ bó ṣe máa rí. Ibo ni wọ́n fẹ́ ṣe kí wọ́n ṣáà jẹ́ kí wọ́n wọgbó lọ, àtorí wọn àtẹ̀yà ara wọn tó kù, àwọn ẹbí ṣáà náwọn fẹ́ rí, kí wọ́n ṣáà lè sin wọ́n nílẹ̀ Yorùbá nìyẹn o. Ẹ jọ̀ọ́, a ti dúpẹ́ báyìí o. Wọ́n ní wọ́n ti gbé ìrù ẹkùn kalẹ̀. Bí wọ́n ṣe wá gbé kalẹ̀ yẹn o, àwọn wá pe gbogbo àwọn ọmọ Yorùbá o tó bá nífẹ̀ẹ́ sí o, wọ́n ní wọn ta fọ́ọ̀mù o. Wọ́n tó bá nífẹ̀ẹ́ sí kí wọ́n darapọ̀, kí wọ́n jẹ́ kí wọ́n bá wa lé gbogbo àwọn ẹni bí wọ̀nyí, kí wọ́n bá wa lé dànù. A wá fi àkókò ìtúbọ̀ tí ń rọ ìjọba ní gbogbo ìpínlẹ̀, gbogbo ẹ̀yin gómìnà, gbogbo àwọn stéètì, local government, àwọn èèyàn bá ti dìde láti sọ wípé àníṣe àwọn gbé ara wọn sílẹ̀ láti pèsè ètò ààbò sí ìlú wọn. Ẹ bá wa àbí wọ́n ṣàkún wọn lọ́wọ́, àbí ṣé wọ́n máa wò wọ́n níran ni? Àwọn nǹkan tí wọ́n ṣáà lò wọ́n ṣàkó sílẹ̀. Ẹ jọ̀ọ́, àkíyèsí pàtàkì lélẹ́yìí. Olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, àwọn tẹ́ ẹ ní kí wọ́n lọ máa rí coordinator ní ìpínlẹ̀ yẹn, má gbàgbé wípé nílẹ̀ Yorùbá ọmọ àlè ti pọ̀ ń bẹ o, Fúlàní pọ̀ o tó dẹ̀ ń sọ èdè Yorùbá o, ọmọ Ìgbò wà o
tó ń sọ èdè Yorùbá o wọ́n ti pa òwe sí o ẹ jọ̀ọ́ láàrin ibẹ̀ yẹn ní abala ibẹ̀ yẹn ẹ bá wa ṣe àkíyèsí gidi àwọn coordinator tó fẹ́ lọ máa bá yẹn ẹ jọ̀ọ́ bóyá ti ìbílẹ̀ ni wọ́n á lò fún wọn o bóyá ti àbí èwo náà ni kí wọ́n lò ti ìbílẹ̀ yẹn náà ló máa dájú kán fi ṣe àyẹ̀wò fínífíní fún wọn wọ́n lè lo ti ìbílẹ̀ láti ṣe àyẹ̀wò DNA test o ifá ẹ̀ wà o gbogbo ẹ̀ ẹ bá wa dà sílẹ̀ fún wọn ti ìgbàlódé DNA test ẹ má gbàgbé mo máa ń kọ orin ẹ̀ tipẹ́tipẹ́ ní ìgbà tá a ti ń gbọ́ wípé àní wọ́n fẹ́ gbé ìrù ẹkùn sílẹ̀ wọ́n máa tó gbé ìrù ẹkùn sílẹ̀ ṣùgbọ́n gbà tó ti wá gbé sílẹ̀ báyà dúpẹ́ mo wá bá wa fi eléyìí kún gẹ́gẹ́ bí ọmọdé tèmi má bínú o àbáwá Ìgbòho ṣá ẹ jọ̀ọ́ àwọn coordinator tẹnikọ́ lọ máa bá local government àti ní ìpínlẹ̀ yẹn ẹ máa ní kán máa ṣe àyẹ̀wò fún wọn o fínífíní o torí ṣe mọ̀ oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ sẹ́yìn o ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú o Àmọ̀tẹ́kùn a sì ń ran àti ìsinmi lórí ẹ o ṣe nígbà tó kọ́kọ́ gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ gbogbo ẹ̀ ń lọ déédéé tó ń lọ nígbà tí olóògbé Akérédolú tí wọ́n wà láyé gbogbo ẹ̀ ń lọ sẹ̀pẹ́sẹ̀pẹ́ ó kàn dìgbà kan ní gbogbo ẹ̀ ó kàn dàrú bẹ́sẹ̀ télọ̀ ni lágbára Ọlọ́run eléyìí ò ní rí bẹ́ẹ̀ o ìrù ẹkùn ò ní rí bẹ́ẹ̀ o á dúró dáadáa o ìrù ẹkùn nẹ́tíwọ́ọ̀kì fún ilẹ̀ Yorùbá ó máa dúró tó yẹ kí gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó bá máa ṣe lágbára àwọn alálẹ̀ ọba wa dúró tí wọ́n bẹ́ẹ̀ bá ṣe ń wọ gbọ́dọ̀ báyìí ẹ̀ máa jáde láyọ̀ ni ìkọ́ kì í kọ́ ọmọ ejò lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe ń lọ báyìí ẹ̀ máa padà láyọ̀ ni o ṣùgbọ́n ẹ bá wa fi kókó yìí kún látòrí ìkànnì Àṣàkẹ́ ni o ìmọ̀ràn kékeré ta ní ká fi kún nìyẹn wípé ẹ dákun Fúlàní wọ́n wà nílẹ̀ Yorùbá gidi o ní kò sí ìpínlẹ̀ tí wọn ò sí òkè ẹ má sọ pé wọ́n pọ̀ lọ́yọ̀ọ́ kò síbi tí wọn ò sí wọ́n wà lẹ́kìtì wọ́n wà ní Oǹdó wọ́n wà ní Ọ̀ṣun wọ́n wà ní Èkó wọ́n pọ̀ ń bẹ̀ wọ́n wà ní Ògùn gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n wà ẹ jọ̀ọ́ àwọn tó fẹ́ wà ní àmọ̀ pé ẹ̀yin nìkan kọ́ ló máa ṣẹ̀ṣẹ̀ máa ṣe screening fáwọn èèyàn ó yá ṣùgbọ́n àwọn tẹ́ bá máa fi sí àwọn abala ibẹ̀ yẹn ẹ dákun kí wọ́n ṣe àyẹ̀wò fínífíní fún wọn o àyẹ̀wò gidi ni o ẹ dẹ̀ jọ̀ọ́ àkọ́ yín níṣẹ́ o a mọ̀ wípé ẹ dúró tán o a mọ̀ pé olóyè ọlọ́gbọ́n nìyí onílàákàyè nìyí gbogbo wọn pátá bó jẹ́ Ògún bó jẹ́ Ṣọ̀pọ̀nná nǹkan kíkan tẹ́ bá fẹ́ fi máa búra fún wọn pátá ẹ bá wa fìyẹn náà kún o ẹ bá wa fìyẹn kún àkíyèsí pàtàkì ni agbára Ọlọ́run ilẹ̀ Yorùbá àtúbà àtúṣẹ́ o torí láti yọ ọjọ́ yìí láti ń retí láti ń remú bó ti jẹ́ pé àwọn kan kóra wọn jọ tá a ṣètò lánàá tán ní kò sáyè fún ìrù ẹkùn bóyá látàrí ìyẹn náà ló jẹ́ kó fi yá báyìí àmọ́ bóyá ìyẹn náà ló jẹ́ kí gbogbo ẹ̀ kó ṣarajọ kó fi yá ní kíákíá ètò ààbò ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì àwọn adarí ẹ̀yin lọ́balọ́ba Ṣèyí Mákindé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àní níbo lẹ́yìn àtàwọn Fúlàní Ọ̀yọ́ bó lẹ́jọ́ dì sí tí wọ́n fi ní Ṣèyí Mákindé dọdọdọdọ làwọn fẹ́ bá sọ̀rọ̀ àti ìgbọ́n kankan lórí àwọn ọmọ wọ̀nyẹn o ìyàwó gọ́vnà Ṣèyí Mákindé ó dẹ̀ ń jẹun o ó dẹ̀ ń sùn ìwọ náà ó bímọ o ṣé rí nǹkan tá à ń sọ tó bá ti ń kàǹpé àwọn ìyàwó wọn wọ̀nyí bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ẹ́rì wọn tí wọ́n kó sí vẹ́ẹ̀sì tí wọ́n adé fìlà ẹ̀ẹ̀kan ní o ẹ̀ẹ́kọ̀ rí wọn fìrí ni lẹ́yìn ìgbà yẹn ẹ̀ ti rí wọn mọ́ wọn ò tẹ̀ ní jáde síta mọ́ ẹ̀ tẹ̀ ní mọ orúkọ wọn ẹjọ́ ibo lẹ ti bá ìyàwó Ṣèyí Mákindé pàdé rí gbogbo wọn pátá ni o gọ́vnà Ayédàtiwa ẹ ti rí ìyàwó ẹ̀ rí Adélékè lọ́ṣun ṣé ẹ rí Oyèbánjí ṣé ẹ rí ìyàwó wọn rí àwọn first lady nìyẹn o first lady ní ìpínlẹ̀ tí wọ́n kó ọmọ kéékèèké lọ kẹ má tiẹ̀ lè fọhùn síta common right up kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ kọ́ síta àárí ṣé abiyamọ lẹ́yìn wọ̀nyí tàbí abiyagba tó bá wá jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ yín ni wọ́n kó láti
ọjọ́ mélòó ló pé lẹ́ni ọjọ́ 9 àbọ̀jọ́ mélòó tó bá jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ yìí ni wọ́n gbé wọn ò ní ti lọ gbà wọ́n sílẹ̀ ọ̀dájú nìyí ọ̀dájú abiyamọ ẹ̀ ń lọ òde wọ́n ń ṣe patí l'Àbújá lẹ́ni o wípé wọ́n ti gbé tíkẹ́ẹ̀tì sílẹ̀ fún bàbá láti lè lọ fún second time under APC àwọn ni wọ́n wọlé wọ́n ń ṣe patí l'Àbújá Rẹ̀mí Tinubu wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ òjò rọ̀ lánàá ní Ọ̀yọ́ inú igbó Ọ̀yọ́ anywhere bí ẹnu igbó Ọ̀yọ́ bóyá inú igbó Kaduna àmọ́ bí tí wọ́n ti transfer ọmọ wọ̀nyẹn dé báyìí ẹ rántí pé òjò ń rọ̀ o nínú igbó òjò ń rọ̀ sí wọn lórí oòrùn ń pa wọ́n bẹ̀ yẹn àwọn ọmọ kéékèèké ó mà ṣe o ẹ wá lè gbìyànjú wípé kẹ́ ẹ mọ bí ẹ ṣe fẹ́ bá àwọn ọkọ yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe ọjọ́ ìbí àbó ní nǹkan tẹ́ ẹ fẹ́ rà gẹ́gẹ́ bí obìnrin ẹ mọ ète ẹ mọ oríṣiríṣi tẹ́ ẹ fi ń gba owó lọ́wọ́ ọkọ yín o ẹ mọ oríṣiríṣi tẹ́ ẹ fi ń gba àwọn nǹkan mèremère bóyá estate lẹ fẹ́ pàṣẹ wípé estate tó wà ní Ìbàdàn yẹn mo fẹ́ kó gbé ńlẹ̀ fún mi ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń gbà o ṣùgbọ́n ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ bá ọkọ yín sọ̀rọ̀ ẹ̀yin ìyàwó gómìnà ní ilẹ̀ gbogbo yín pátápátá lọ̀rọ̀ yìí kan o kì í ṣe pé kìkì Ọ̀yọ́ state nìkan o ẹ wá lè mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ bá àwọn ọkọ yín wọ̀nyí sọ̀rọ̀ wípé ilẹ̀ Yorùbá tó jẹ gómìnà lé lórí leléyìí ṣó wá dáa kí irú eléyìí máa ṣẹlẹ̀ nínú tẹ́nà ẹ gbìyànjú àwọn ọmọ wọ̀nyí kò yẹ kí irú eléyìí ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wá lè mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀ kò sẹ́ni tó rí yín sójú ṣùgbọ́n tí wọ́n bá ń kàǹpé ẹ mú gèlè ọ̀ràn yín sọ́rùn ẹ gbé fìlà ọ̀ràn yín sọ́rùn ẹ máa tan àwọn ìyá oníyàá kiri Yorùbá wọ́n ní wọ́n ti gbé ètò ààbò ńlẹ̀ wọ́n ní kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ju pé bàbá Tinubu ó gbọ́dọ̀ wọlé lẹ́lẹ́kejì fine ṣùgbọ́n lẹ́yìn 2031 yẹn níbo ni Yorùbá gbóná fẹ́ fojú sí o lẹ́yìn 2031 kí ló fẹ́ padà ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká mú yẹn sọ́wọ́ dáadáa wípé alágbára kan kò lólé ayé gbó lọ títí o àkókò ni ìgbà ń bọ̀ ipò tí wọ́n wà yìí wọ́n á kúrò ń bẹ̀ o ẹni tó jẹ gómìnà léni expiring date wà fún tó jẹ mínísítà léni expiring date ẹ wà fún ìgbà tó máa kúrò ń bẹ̀ ó wà ṣùgbọ́n kí ni kí wọ́n rí sọ ní àkókò àti ìgbà tẹ́ wà ń bẹ̀ yẹn kí ni kí wọ́n sọ nípa ti yín o ìgbà tẹ́ wà ń bẹ̀ tẹ́ ó jẹ gómìnà Ṣèyí Mákindé ni wọ́n bẹ́ orí olùkọ́ lọ nínú tẹ̀nà ẹ ni wọ́n ti kó àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ tí wọ́n pa lójú ẹsẹ̀ lójú iná àná ni wọ́n ṣe ìsìnkú wọn o àwọn kan ń gbé ìròyìn kiri wípé arákùnrin tí wọ́n bẹ́ lórí ẹ̀ ni wọ́n sin òun ló jẹ́ kí àwọn tẹ́ẹ̀rí tí wọ́n lọ ṣe fọ́nrán yẹn fi lọ sí ọ̀dọ̀ wọn wípé a gbọ́ wípé wọ́n náà ti sin ẹni tí wọ́n bẹ́ wọ́n ní rárá o gómìnà ni o rẹ́ẹ̀pù ni o àwọn tescom ni o àwọn educational board ni o ìwọ ni minister of education ni o wọ́n ní wọn ò kàn sí àwọn eléyìí ó burú jáì kẹ́ ẹ fi mọ̀ wípé àní adarí lóòótọ́ wọ́n gbé ìrù ẹkùn sílẹ̀ o ṣùgbọ́n àní adarí ilẹ̀ Yorùbá èmi ń sọ o ṣẹ̀dá àwọn tó ń pera wọn lólóṣèlú yìí àti gómìnà àti rẹ́ẹ̀pù èmi ò gbẹ̀rí anybody wọn jẹ́ o èmi ò gbẹ̀rí anybody wọn jẹ́ mi ì dẹ̀ trust anybody wọn kẹ́ ẹ máa torí òṣèlú kẹ́ ẹ máa kó agbésùmọ̀mí wọlé wá ká àwọn èèyàn ti yín mọ́
ẹ wọ́n máa wá sọ wípé opponent, so opponent yẹn ṣé opponent okay nílẹ̀ Yorùbá báyìí tẹ́ fẹ́ sọ pé opponent ṣé kì í ṣe ọmọ Yorùbá náà lẹ́jọ́ ń du ipò ni, so kí lẹ fẹ́ gbà ń bẹ̀ nínú pé kẹ́ máa gbẹ̀mí ara yín torí opponent torí òṣèlú? Kí ló dé? Ẹ wá sọ gbogbo ẹ̀ di òṣèlú, bó bá o pa bó bá o bù lẹ́sẹ̀, ẹ wá da gbogbo ẹ̀ lójúrú, ẹ bà gbogbo ẹ̀ jẹ́. Ìlú òrojú, ìlú òráyè, olóko ò lè lọ sóko, ọlọ́jà ò lè lọ sọ́jà, olódò ò lè lọ sódò, kò sí ìfọ̀kànbalẹ̀ nínú ìlú. Ẹ̀dẹ̀ wà ń bẹ̀ láti ìgbà tí a ti ń ṣètò lọ́tún lósì ìrú ẹkùn ẹgbẹ́ tó ààbò ńlẹ̀. Ṣùgbọ́n adúpẹ́ báyìí wọn náà ti gbé kalẹ̀ o, kí iṣẹ́ dẹ̀ bẹ̀rẹ̀ ní pẹrẹu ló kù o. Ṣèyí Mákindé kì í ṣe wípé kí wọ́n ní wọ́n ti fẹ́ lọ, wọ́n fẹ́ ran àwọn ẹbí tó ní àwọn ọmọ sínú igbó lọ́wọ́, kó máa sọ wípé ó kù díẹ̀ o, ẹ má ti wọ igbó lọ, torí mo rí fọ́nrán yẹn lánàá, kì í ṣe wípé ní ó kù díẹ̀ o, ẹ má ì tí lọ o. So kí ni nǹkan tó wà láàrin yín? Kí lẹjọ dì, bó lẹjọ dì sí ẹ̀yin tẹ́ pera yín ní adarí yìí, pàápàá jùlọ Ṣèyí Mákindé? Kí ni àdéhùn tó wà láàrin ìwọ àtàwọn Fúlàní, àwọn agbésùmọ̀mí tí wọ́n sọ wípé àní dandandandan ohùn ẹni wọ́n fẹ́ gbọ́? Ìyẹn túmọ̀ sí pé nǹkan kan wà ń bẹ̀. Láti ìgbà yẹn àdẹ̀gbọ́n nǹkan kan, a kàn ń gbọ́ wípé iṣẹ́ ń lọ ní wọ́n ń strategize, kò ṣeé mú gidigidi. Ta ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ wọ̀nyí báyìí lọ́wọ́lọ́wọ́? Ipò wo gan la mọ̀ tí àwọn ọmọ wọ̀nyí wà? Ta ló mọ situation? Ta ló mọ̀ bóyá wọ́n ti mú balẹ̀ nínú wọn àwọn àtolùkọ́ o? Kò sí wọn pe ẹbí, no, kò sí voice, kò sí wípé òkè o ẹ lọ máa wá 1 billion wá o, wọn ò negotiate, wọn ò ní wọ́n fẹ́ gba owó. Àwọn àti gbogbo ará ìlú gan ni, kì í ṣe àwọn tó ní ọmọ nìkan, tó fi mọ́ èmi gan níbí, kò sẹ́ni tọ́kàn ẹ̀ balẹ̀, àfẹ́ tó bá jẹ́ ọ̀dájú abiyamọ, àfẹ́ tí kì bá ṣe èèyàn tó jẹ́ pé ẹranko ni. Láni nǹkan tó ṣẹlẹ̀ láti ọjọ́ Ẹtì, ọjọ́ 15 yẹn, kò mọ ohun lómi. Àfẹ́ ẹni tó bá jẹ́ ọ̀dájú, tó jẹ́ òun kó fẹ́ ìkà, láni ìṣẹ̀lẹ̀ yẹn kò ṣèkì òun, ọkàn yín dẹ̀ balẹ̀. Ẹ̀jẹ̀ sì ń rẹ́nu ń sọ̀rọ̀, ẹ sì rẹ́nu ń ṣe primary ń kiri ilẹ̀ àtàwọn òbí. Ẹ̀yin jókòó ń gba 1,000 tí wọ́n ń ba yí education ọjọ́ ọ̀la àwọn ọmọ jẹ́. Wọ́n ń ba education jẹ́. Àwọn ọmọ ò gbé ìgbé ayé àlàáfíà. Education gan tọ́mọ bá lọ dé gan kò síṣẹ́ fún wọn. Àwọn òbí nǹkan ń gbìyànjú ni wípé a ò mọ nǹkan tí ọ̀la máa sọ. Wọ́n kàn sí ní òpù nínú ara wọn fúnra wọn ni pé ọmọ gbọ́dọ̀ lọ léèwé, ọmọ tó bá lọ léèwé náà máa yàyàkúyà ni. Ọmọ gbọ́dọ̀ lọ léèwé, ọmọ kan lè má rìn kiri. Òbí ń gbìyànjú, kì í ṣe wípé ó ní àǹfààní kan tí wọ́n ń jẹ látọwọ́ ìjọba. Kì í ṣe wípé ìjọba gbé ètò ilé ìwé kalẹ̀ fún wọn lọ́fẹ̀ẹ́. Public school tẹ́ ń wò yẹn pẹ̀lú owó ni, kì í ṣe ọ̀fẹ́. Òbí ló máa kan lọ́kà. Àwọn lára yúnífọ́ọ̀mù, wọ́n ra báírò, wọ́n ra pẹ́ńsù, wọ́n ra ìwé kíkà, wọ́n ra ìwé kíkọ, wọ́n ti rán dọ́stà. Ọ̀pọ̀ ilé ìwé mi wọ́n ti ní kí ọmọ mú ṣọ́ọ̀kì wá. Kí wá ní àǹfààní yín? Kí ni ìwúlò yín gan-an? Ètò ààbò tó yẹ kẹ́ ti pèsè sórí àwọn ọmọ wọ̀nyí, ìyẹn náà ẹ fẹ́ẹ̀lì wọ́fúlẹ̀. Wá mọ nǹkan tí wọ́n fẹ́ máa wá gbóríyìn fún yín fún o. Èmi ò mọ nǹkan tẹ́ ṣe o, tí wọ́n fi máa sọ wípé ẹ gbìyànjú, because à ń sọ kalẹ̀ báyìí, kò sí nǹkan kan tá lè rí tọ́ka sí pé kíní yìí ni o, abala báyìí ni o náà ti gbóṣùbà fún pé wọ́n gbìyànjú. Àwọn ìlú tó ilẹ̀ Yorùbá, ọ̀fẹ́ ni public school níbẹ̀.
ọ̀fẹ́ wọ́n ti di ìwé tó jẹ́ wípé oore ṣe rí ìwé nìwọ̀nyí o wọ́n di ìwé báyìí ni ṣe ti rí ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lélẹ́yìí o wọ́n ti lò tán eléyìí báyìí wọ́n ti lò tán ṣe ti rí wọ́n ti lò tán tó bá ti lò tán bẹ́ẹ̀ yẹn ó ní olẹ́wò yẹn ọ̀fẹ́ ni 1 2 3 tó bá ti lò tán bẹ́ẹ̀ yẹn wọ́n ti jù ú lẹ̀ nìyẹn kò sí wípé àbúrò wa fẹ́ lò àbẹ́ ẹ̀gbọ́n fẹ́ lò ọmọ tó ti lò yẹn ó ti tọ́ nìyẹn mo fẹ́ sọ pé bíyá tó 2 weeks àbí 1 month ni wọ́n ń kọ̀wé fún wọn ìwé textbook ni mo sọ o tó bá ti lò tán wọ́n ní kí wọ́n drop ẹ̀ wọ́n á drop ẹ̀ sí pé tíṣà fẹ́ gbà sílẹ̀ òbódó fẹ́ kó sí ní school ìbòdó wà àyèdà jẹ́ pé ọmọ kọ̀ọ̀kan tébù kọ̀ọ̀kan níbo náà fẹ́ dìwé sí kò sí náà fẹ́ dìwé sí pé ẹ ó yá máa kíìpù ẹ̀ máa kó lọ ó ti wá kó dà lé nìyẹn tó bá ti lọ wá tuntun míì ni wọ́n ti kó fọ́mọ wá ọmọ mélòó ni wọ́n kó textbook fún nílé ìwé nílẹ̀ Yorùbá ìwé tí wọ́n ń kọ nǹkan sí gan tẹ́lẹ̀ a sì máa ń rí ìgbà tá a wà ní primary àbí àwọn kánsẹ́lọ̀ gan ló máa ń ṣe kánsẹ́lọ̀ wọ́n tẹ ìwé notebook wọ́n kọ not for sale wọ́n kọ sí lára notebook nígbà wọn yẹn wọ́n pín mọ́ pẹ́ńsù mọ́ ìrẹ́sà gbogbo ẹ̀ ni wọ́n pín nígbà ayé àwọn bàbá Adéfarati àwọn tó bá wá ní ìpínlẹ̀ Ondo bàbá Adéfarati ló ṣe ẹ̀kọ́ ọ̀fẹ́ gbẹ̀yìn ní 1999 ní ìpínlẹ̀ Ondo láti ìgbà yẹn kò sí nǹkan tó jọmọ́ kọ́mọ́ pẹ́ńsù gan wọn pín fáwọn ọmọ nílé ìwé so àwọn ọmọ wọn yẹn tí òbí ń làkàkà òbí ń gbàárù òbí ń ṣe gbogbo ẹ̀ náà ni wọ́n ti ń jí gbé ṣé irú àwọn ọmọ ẹ̀rọ ẹ̀kọ́ ti máa jí gbé ni tí kì bá ṣe pé ẹ̀yà ìkà àti wá ń bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ ẹgbẹ́ tó àbólẹ̀ ṣó tẹ̀yẹ kọ́ tẹ̀ tí máa bẹ̀yìn gan ni kí ni ìgbà tẹ́ ẹ fẹ́ dìbò ẹni ẹ ṣe ẹ̀yin ló kàn ẹ wá wà ń bẹ̀ tán ẹ ò wá rántí ìlú kò sí kankan ọ̀nà ò dá kò sí ètò ẹ̀kọ́ gbogbo ẹ̀ àwọn ọmọ tó ń tẹ̀ wọ́n òbí gan rọ́jú ni ọmọ bá ti dé òbí ló ti máa gbàárù ẹ̀kọ́ gbàárù àkàrà kọ́mọ tó jẹun o àìmọye ọmọ tó yẹ kó ti ọmọ 40 years tó tí rí nǹkan kan ṣe kí ni wọ́n kó wọn ṣe nínú ìlú wọn ò ríṣẹ́ wọ́n wá ní yahoo pọ̀ gbà tó síṣẹ́ ọ̀tọ̀ làwọn tó wà oncolos obìnrin ẹ máa rí wọn ti wà oncolos ṣé ara àwọn nǹkan náà tí wọ́n ní ká ní ìgbẹ́kẹ̀lé lé lórí lélẹ̀ a ní ká rán wa létí ni o wọ́n ṣe ẹlẹ́kejì ṣùgbọ́n a ní ká máa rán wa létí ni àti ẹlẹ́kejì o àti ẹlẹ́kìíní o ṣé ìlọsíwájú ṣó ń bá wa nílẹ̀ Yorùbá no a ní ká béèrè ni ṣé ìlọsíwájú ṣó ń bá wa nílẹ̀ Yorùbá o à ń lọ wájú ni àbá ń padà sẹ́yìn kí wọ́n ṣàti ẹ̀jọ́ àwọn ọmọ kéékèèké wọ̀nyí kọ́ bá wa mú wọn kúrò kọ́ bá wa mú wọn jáde ẹ bá wa gbà wọ́n jáde torí Ọlọ́run torí àrokò burúkú ni àwọn agbésùnmọ̀mí yẹn ni wọ́n pa sínú ìlú yẹn wọ́n pa àrokò burúkú wọ́n ṣẹ́ sí ìran Yorùbá nìyẹn wọ́n gé orí olùkọ́ di bí a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ẹbí ló kọ̀ǹfàmù ẹ̀ wípé àwọn ò gbọ́ nǹkan kan ìjọba àti local government náà wọn ò tí lè yànyàn láti local government kí wọ́n lọ ẹ lọ ṣe àbẹ̀wò sí àwọn ẹbí olùkọ́ yìí o ṣùgbọ́n lọ́jọ́ kejì wọ́n gba ọ̀nà primary lọ wọ́n lọ ṣe ìbò primary o so àwọn ìgbìmọ̀ tàbí àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ń mójútó tí wọ́n jẹ́ adarí wọn ò rántí wípé olóògbé Michael Oyèdòkú tí wọ́n bẹ́ lórí wọn ò ní ẹbí
ṣe rí pé ọ̀rọ̀ ńlá gidi leléyìí, ṣe rí pé eléyìí ó lágbára gidi. Àwọn òbí tí wọ́n ti ní ọmọ ní ìlú ẹ̀sìn ẹlẹ̀, àwọn iná láwọn ò gbọ́n kankan o látọ̀dọ̀ ìjọba o, àwọn ò gbọ́n kankan síbì kankan. Ẹ jọ̀ọ́ àwọn ọmọ wọ̀nyí, ètò ààbò tí wọ́n gbé kalẹ̀ yìí, Ṣèyí Mákindé, ẹ jọ̀ọ́ ẹ bá wa wá gbogbo ọ̀nà bí wọ́n ṣe mú àwọn ọmọ wọ̀nyí jáde. Eléyìí ó ti pọ̀ ju o, ó ti pọ̀ ju o. Bá a ṣe ń sọ yẹn lọ́wọ́ kò tí tán síbẹ̀ o, ẹ̀yin ènìyàn wa. Eléyìí jẹ́ pé eléyìí la ṣì ń rán 46 olùkọ́ 7, àwọn akẹ́kọ̀ọ́ 39, ṣùgbọ́n wọ́n ti pa olùkọ́ kan, ó wá kù àwọn 55 báyìí, 45 ni wọ́n wà lọ́dọ̀ àwọn ajínigbé o. Ní àná wọ́n ti kó àwọn olùjọ́sìn o. Ṣé ẹ bá wa ń dé? So ṣe àwọn wọ̀nyẹn báyìí ká ní pé wọn ò sí nínú ìlú, ṣe ara àwọn wọ̀nyẹn ni wọ́n máa mú ìròyìn síta. Àwọn má dá wọn lóhùn jàre, gbọdọ̀ ti ń ṣẹlẹ̀, ẹnì ṣó sórí òkè, wọn kàn máa gbé ìròyìn wá, máa fi já wa láyà ni. Kò sí ọ̀gá tó ṣẹlẹ̀ nínú, àbí tó ṣẹlẹ̀ nínú ìlú wọn ni. Òun la fi ń sọ fún wa wípé ṣé ẹ rí àwọn ibi tó ti ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ ń wò lókèrè, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ wà ní ìlú títí yín tẹ́ ẹ wò wípé àṣebá ṣe ń lọ sóko, àì lọ sórí òkè lánàá, kò sí nǹkan tó ṣe wá. Mo máa ń sọ lórí ètò yìí, bóyá òwe la dẹ̀ máa ń pa, tó ṣe bí òwe ẹ̀yin àgbà wa Yorùbá ló bọ́ o. Wọ́n sọ wípé òjò tó rọ̀ tó kó aṣọ ní àgbàlá, ẹni tó wọ tiẹ̀ sọ́rùn kó má sun àsùnpìyè. Òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn. Igi gogoro má gún mi lójú àti òkèrè báyìí láti máa ń fura sí, láti tètè yá àpàkíyèsí sí, láti wá nǹkan ṣe sí. Igi tó ń bọ̀ yìí o kó má wá ṣe ṣọ́ sójú onítọ̀hún. Ṣùgbọ́n wọ́n wà ń bẹ̀ ní ìjọba ìbílẹ̀ Èkìtì, wọ́n ń gbọ́ àbí wọ́n ní wọn ò gbọ́ pé wọ́n kó àwọn ọmọ lọ ní Ọ̀yọ́, wọ́n wá gba orí òkè lọ. Àwọn 15 ni wọ́n kó báyìí o. Àwọn 176 kan wà ńlẹ̀ láti February. Mo ì rí fídíò wọn kan náà lánàá. Àwọn 176 tí wọ́n kó lọ ní Kayama ní Kwara. So ṣe àwọn tó wà níjọba ìbílẹ̀ Èkìtì ní Kwara wọ́n láwọn ò gbọ́ náà. À ń sọ fún wa wípé gbogbo kan tó ń ṣẹlẹ̀ yìí, àwọn ìlú ní ìletò kólúkálukú gbáradì, kólúkálukú fọwọ́sowọ́pọ̀ níbi tá a bá dé yìí, kí ìlú má kọ̀ wà gbálásá ní gbogbo àwọn ìpínlẹ̀, ní gbogbo àwọn ìletò, gẹ́gẹ́ bí Ìgbòho ṣàbí wọ́n ṣàlàyé nínú fọ́nrán yẹn, ní gbogbo state by state o, oníkálukú àwọn tó wà níjọba ìbílẹ̀, coordinator wà ń bẹ̀, ẹni tó bá fẹ́ darapọ̀ kó lọ darapọ̀ mọ́ wọn láti lè mójútó gbogbo àwọn ìletò sí ìletò. Kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan, wọn sọ wípé àwọn nìkan làwọn fẹ́ dá ṣe o, wípé ọmọ Yorùbá tó bá nífẹ̀ẹ́ sí, wọn ò fi dandan mú ẹnì kọ̀ọ̀kan o láti pèsè ètò ààbò sórí ìlú ẹ̀ àtàwọn ènìyàn ẹ̀. Wọ́n ní tó bá yà bí wọ́n ní wọ́n máa rí líǹkì, àbí wọ́n á lọ bá àwọn tó bá jẹ́ aṣojú níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan, wọ́n á lọ bẹ̀. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gbogbo wa lójọ kan. Ètò ààbò ilẹ̀ Yorùbá láti ẹyọ ọjọ́ yìí, òun ni a fi ń sọ wípé ṣé a ní adarí ganan? No, ṣé àwọn kan wà tó ń darí ilẹ̀ Yorùbá tó fi di bó ṣe dà yìí ni o? Torí ọ̀rọ̀ tá à ń sọ yìí kì í ṣe pé èní ló bẹ̀rẹ̀, kì í ṣe pé ó kàn jí láàárọ̀ èní tí insecurity kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, kì í ṣe ọ̀rọ̀ 10 years ago ní ọ̀rọ̀ insecurity tá à ń sọ yìí o. Ìyẹn túmọ̀ sí pé láti yọ ọjọ́ yìí kò sí ìgbáradì kankan, kò sí nǹkan kan tí àwọn adarí kọ̀ọ̀kan ṣe tí wọ́n fi gé orí. À ń mú oríṣiríṣi fídíò wá, ok, wọ́n ń dúró dè ìgbà tó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kó tó dáhùn, bóyá òun ni wọ́n ń dúró dè. Tá a dẹ̀ máa ń sọ wípé a ní kan tó ń ṣẹlẹ̀ lókè ọ̀yà yìí sẹ́, tá àwa tí a wà ní ìsàlẹ̀
tá a sọ wípé south west ní gbogbo Nàìjíríà south west nìkan ló safe ṣó wá safe mọ́ ní gbogbo ní Nàìjíríà ilẹ̀ Yorùbá ló safe ṣó wá safe mọ́ so nígbà tó ń ṣẹlẹ̀ ńgbà yẹn gbogbo àwọn ìpàdé àwọn ọba náà máa ń ṣe ibi tí wọ́n padà forí ẹ̀ sọlẹ̀ sí lélẹ́yìí so ìyẹn túmọ̀ sí pé wọ́n ń tan ará ìlú láti yọjọ́ yìí ṣé ká ní wọ́n ń tàn wá ni for the past 5 years ago ṣé mo yé pàdé àwọn Afẹ́nifẹ́re wọ́n ṣe títí wọ́n ní wọ́n ti ń ṣe wọ́n ti bá wọn sọ̀rọ̀ wọ́n ti ṣe lápá ibì kan wọ́n ti yanjú ẹ̀ níbì kan ibì kan ni wọ́n yanjú ẹ̀ sí títí tó fi débi tó délé ní ṣé ká ní àná darí ni no ṣá àná darí ṣáwọn kan wà tó ń darí inú ìlú torí kò jọ ibi ìlú tó ládarí ni o Ṣèyí Mákindé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò kọjú sí yín gidi o torí àwọn agbésùmọ̀mí ariwo rẹ̀ ni wọ́n ń pa o ìwọ làwọn fẹ́ bá sọ̀rọ̀ o kí ló ń ṣẹlẹ̀ o ẹ̀yin tẹ́ ẹ lọ gbé Gúnmi wá àáfàá kan jáde nínú wọn o wọn láwọn ò mọ̀ wọn àwọn mọ̀ ń pa ẹ o àwọn ò mọ̀ sí o àwọn kò bára wọn nínú gbọ̀ngàn yẹn ni èyà ègbé náà fi gbé yín kúrò nílé wọnú gbọ̀ngàn no wọn ò invite yín àbó ojú oorun lẹ ti jí tẹ́ ẹ kò bára yín nínú gbọ̀ngàn yẹn gbọ̀ngàn UI ní Ìbàdàn àbí wọ́n fi kí náà fi gbé wọn yẹn kẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ o wọ́n ní àwọn ò mọ̀ ń pa ẹ o àwọn kọ́ làwọn invite Gúnmi o àwọn náà kọ̀ lọ́bẹ̀ tán invite àwọn làwọn náà bá pàdé Gúnmi níbẹ̀ ṣùgbọ́n tẹ́ wá pàdé Gúnmi níbẹ̀ yẹn kí ló yẹ kó kọ́kọ́ wá sọ́kàn yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó bá pọ̀ ọmọ Yorùbá gidi ni yín o kí ló yẹ kó kọ́kọ́ wá sí ọkàn yín Gúnmi nírú ìpéjọpọ̀ yìí wọ́n invite yín àti Gúnmi náà wá síbí ṣó yẹ kẹ́ jòkó nírú ibẹ̀ yẹn ẹ wá jòkó nìkan o ẹ ṣe ń bọ̀ lọ́wọ́ lélẹ̀ ọwọ́ yín á rí o àti fídíò àti fọ́tò tẹ́ ẹ ń bọ̀ lọ́wọ́ tẹ́ ẹ sọ Gúnmi di president tẹ́ ẹ sọ di celebrity ẹ wá ní ẹ̀yìn kan o ẹnìkan adé plenty òun ló ń kọ́ kiri wípé kí wọ́n mú òun àtàwọn tó gbé Gúnmi wá sọ́yọ́ wípé àwọn mọ̀ nípa ilé ìwé tó ti lọ bẹ́ orí olùkọ́ àwọn ò mọ̀ ń pa ẹ o àjẹké lànà ọmọ kú lẹ́nu ta ló mọ̀ wípé àjẹtóké lànà ló pọmọ jẹ no kí ni kókó kí ni purpose no kí ni pàtàkì àbára ìfẹ́ béèrè purpose náà ni kí ni ìdí kí ni kókó tẹ́ ẹ torí gbé Gúnmi wá kí lẹ ní kó wá ṣe kí lẹ jọ sọ àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ jọ sọ ta lẹ sọ fún no ṣe bẹ́ẹ̀ yín kan lẹ gbìmọ̀ ẹ̀ lábẹ́ ẹ̀sìn àbí kì í ṣe torí ẹ̀sìn lẹ torí gbé wá ni ṣé kì í ṣe torí ẹ̀sìn ni màá wá fídíò yẹn kan lẹ́yìn ìgbà tí wọ́n wá ó ní ọ̀rọ̀ tí Ọ̀yọ́ ń pè ọ sọ o àwọn èèyàn dẹ̀ wá ń jáyà wọ́n dẹ̀ wá sọ wípé wọ́n gbé Gúnmi wá àwọn wà ń bẹ́ẹ̀ àwọn jókòó báyìí nígbà tán gbé wá ni so ara àwọn èsì àbájáde rìsọ́ọ̀tì Gúnmi tẹ́ ẹ gbé wá òun leléyìí o ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó jọra wọn bàjẹ́ ní oníbo ni Gúnmi máa lọ tàlàáfíà máa ń tẹ̀lé ibẹ̀ ẹ sọ ibẹ̀ pé ibi tí Gúnmi lọ rèé o tó yẹ pé ibẹ̀ yẹn o ìfọ̀kànbalẹ̀ kàn ń dé bá wọn bẹ̀ ni torí Fúlàní àjẹ́ndà wọn ni láti gba ilẹ̀ wọ́n dẹ̀ ń wá àwọn èèyàn tí wọ́n fẹ́ lò tí wọ́n á wọlé sí wọn lára tí wọ́n á gba abẹ̀ wọlé sí state yẹn sí ìpínlẹ̀ yẹn sí ìlú yẹn gbogbo ìrìn tẹ́ ẹ bá rí pọ́n àwọn lọ visit ibì kan àwọn lọ ibì kan wọ́n ò lọ ibì yẹn wá lọ rẹ́rìn o àwọn àjẹ́ndà wọn bí wọ́n á ṣe máa rí ṣe ibẹ̀ ni wọ́n ń lọ o ṣùgbọ́n ẹ̀yin wọ́n ń lò fún yín wípé ọmọ ìyá lẹ jẹ́ nínú ẹ̀sìn tí kì bá ṣe pé ọmọ ìyá tẹ́ ẹ jọ jẹ́ nínú ẹ̀sìn ẹ̀ẹ́ni ẹ̀ rí fídíò rí níbi tí Gúnmi tó ti ń gẹnu sọ̀rọ̀ fún wọn so ẹ̀ẹ́ni ẹ̀ rí Gúnmi nínú fídíò rí níbi tó ti lọ bá àwọn agbésùmọ̀mí tó ń gbé owó fún wọn báyìí tó ń bọ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ẹ́ni ẹ̀ rí ìbéèrè ni o rírí tí gbogbo ará ìlú gbogbo àwọn ọmọ Nàìjíríànsì
everybody máa ń sọ̀rọ̀ lọ́tún lọ́sì wípé kí ló dé tí ìjọba ò mú Gumi tí Gumi negotiate ní ìgbà kété tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu débẹ̀ ó ní àwọn ọ̀rọ̀ kan tí Gumi sọ wípé ìjọba tó wà ńbẹ̀ yìí o tí wọ́n bá fẹ́ jẹ́ kí ètò ààbò wà wọ́n nílò láti negotiate kí wọ́n jókòó round table pẹ̀lú àwọn agbésùmọ̀mí ó ní tí wọ́n bá dẹ̀ fẹ́ negotiate yẹn wọ́n bá fẹ́ jókòó dúnàádúrà yẹn òun gbọ́dọ̀ wà ńbẹ̀ ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ nìyẹn nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gorí àlefa so rí so ẹ̀ṣẹ̀ wá ń tì kiri ẹnìkan ló kọ right up ẹ má fi kanra mọ́ anybody o táwọn bá rí yín wọn ò ní sọ̀rọ̀ o wọn ò ṣe mú ẹlòmíì ẹni tó ò sí nínú gbọ̀ngàn yẹn wọn ò ṣe máa gbé fọ́tò ẹ̀ kiri wípé kán béèrè lọ́wọ́ yín pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n nílò láti question yín kẹ̀dẹ̀ dáhùn ẹ̀ gbogbo ará ìlú fẹ́ mọ nǹkan tí Gumi wá ṣe lọ́yọ̀ọ́ just a question èwo wá ní wọ́n fòfin gbé wọ́n fi kinní kan gbé ẹ̀yin gan tẹ́ ẹ jòkó ti Gumi ilé ẹjọ́ gan ọlọ́pàá gan kan ti béèrè ìbéèrè lọ́wọ́ yín tó yẹ pé ìlú tó dáa anybody tí wọ́n bá rí pẹ̀lú Gumi ó yẹ kí wọ́n question ẹ̀ kí lẹ́jọ́ dìpọ̀ kí lẹ́jọ́ ń ṣe o ẹ pàtàkì ẹ jòkó rẹ́gẹ́rẹ́gẹ́ ẹ nọpá ẹnu ẹsẹ̀ ẹ ti ń ya fọ́tò so ṣé irú Gumi ẹ̀ ló yẹ kẹ́ ẹ̀ máa bá ya fọ́tò so ẹ̀ ń jáde ẹ̀ ń sọ̀rọ̀ báyìí ṣé Gumi ó wà lára àwọn tó yẹ kéèyàn máa bá ya fọ́tò papọ̀ wọ́n tẹ̀ rí ẹ papọ̀ so ẹ sọ di celebrity ó di Ọdúnládé àti Fẹ́mi no ìbéèrè ni o Gumi ti di president ó ti di president America no ìbéèrè ni ẹ̀yàn jókòó fọ́tò ẹ̀ wà ń bí ní ìgbà ayé Buhari gan nìyẹn ó jókòó sáàrin wọn báyìí ni wọ́n kó bọ̀ báyìí àwọn tó wà lẹ́yìn ẹ̀ ìbọn tó wà ní ọwọ́ wọn kò sí lọ́wọ́ ológun Nàìjíríà kankan ó jókòó báyìí bí alága ṣíà sáàrin wọn wọ́n ya fọ́tò ó ti lọ bá wọn ó lọ bá wọn báyìí fídíò ẹ̀ wà kọ̀ọ̀kan tó sọ̀rọ̀ jáde àání ẹ̀rí lọ́wọ́ tó ń bọ̀ wọ́n lọ́wọ́ ń kiri ẹ̀yin wá invite irú ẹnìyẹn wá ní kí ẹ lè kọ́ anybody láyà jẹ o wá lọ ilé ẹjọ́ adé kan plenty ó ń gbé fọ́tò àwọn kiri bọ́lọ́hún ò bá mu kóòtù kinní kan á mu àbí ẹ̀yin gan tó yẹ pé ìjọba dá tó yẹ pé ìlú tó ti dá ni ní ọjọ́ tí wọ́n ti rí yín tí fọ́tò yẹn ti jáde wípé ẹ jókòó papọ̀ pẹ̀lú Gumi yẹn ló yẹ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló yẹ kán ti invite yín kí lẹ gbé arákùnrin yìí wá ṣe níbí in the name of ẹ̀sìn ó ní mo fi lo àwọn ọ̀rọ̀ kan ṣíwájú lẹ́ẹ̀kan ẹjọ́ bàbá wa Ìgbòho ṣá àwọn tó bá fẹ́ darapọ̀ mọ́ ètò ààbò torí ṣe mọ̀ wípé gbogbo ẹ̀ ti ń dàpọ̀ mọ́ra wọn nílẹ̀ Yorùbá báyìí o ẹ jẹ́ ká kíyèsára nípasẹ̀ àwọn tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹlẹ́ṣọ́ ààbò ìrù ẹkùn ẹ jẹ́ ká wà very very careful ká wà vigilant ká la ojú wa sílẹ̀ dáadáa Fúlàní kó má padà wá darapọ̀ it's not by name o Fúlàní jẹ́ Adéwálé oúnjẹ Gbádégẹṣin Gbọ́ba Níyì gbogbo ẹ̀ ni wọ́n ń jẹ́ Kọ́láwọlé gbogbo ẹ̀ ni wọ́n ń jẹ́ tó yẹ pé kẹ wá fẹ́ sọ pé ó yá sọ èdè Yorùbá á sọ èdè Yorùbá ti pa òwe fún yín o èdè Yorùbá tí ọmọ Yorùbá gan ò lè sọ ọmọ Yorùbá gangan tó ò lè sọ Fúlàní máa sọ àìmọye wọn ẹ lọ tẹ bá orí TikTok wọn á darapọ̀ mọ́ yín á níbì kan tẹ́ ẹ máa ṣètò dé tí ó máa ta wọ́n lára tí wọ́n á fọhùn wípé Fúlàní làwọn ẹ̀yin gan máa wà surprise pé o ní pé ìwọ tó darapọ̀ mọ́ mi láti ọjọ́ tajọ́ ń ṣètò ẹ sọ̀rọ̀ débì kan dáadáa tó yẹ pé àwò wípé kí ló ṣẹlẹ̀ ẹ kàn lè máa tẹ̀ sí Fúlàní lójú báyìí Fúlàní lòun náà á fọhùn síta ni ṣùgbọ́n tí wọn ò bá sọ̀rọ̀ tó kàn lára kò ní sọ̀rọ̀ á claim pé òun jẹ́ Yorùbá ni títà gbọ́dọ̀ fi kíyèsára nìyẹn wọ́n pọ̀ ńlẹ̀ Yorùbá o especially ní Ọ̀yọ́ àwọn tó bá fẹ́ darapọ̀ mọ́ ìrù ẹkùn ní Ọ̀yọ́ ẹ jọ̀ọ́ ẹ gbé àwọn nǹkan gidi àwọn nǹkan ńláńlá ẹ gbé kalẹ̀ fún wọn
wá jẹ jíjẹ wá mu múmu. Ẹ má eléyìí kì í ọ̀rọ̀ yẹpẹrẹ kọ́ náà máa fi mú ètò ààbò ìlú ẹkùn eléyìí o. A fẹ́ kó dúró déédéé o, kó má dàbí tàmọ̀tẹ́kùn. Àṣẹ̀wá àṣẹ̀ǹbọ̀ tó padà lọ kó mìíye ti àlà sínú àmọ̀tẹ́kùn. Ìmọ̀ràn la mú wá o, a pàṣẹ o. Èló ni gbogbo ara Àṣàkẹ́ tó fẹ́ máa pàṣẹ. À ń mú ìmọ̀ràn wá ní o, èyí tó bá máa wúlò ń bẹ̀ kẹ́ ẹ bá wa máa bóyá pé ẹ bá wa máa mú báírò tẹ́ ẹ máa kọ sílẹ̀ pé wọ́n máa ní Àṣàkẹ́ sọ nǹkan báyìí, bóyá kádẹ̀tẹ̀ gbéyẹ̀wò náà wọ́n máa ní lágbájá sọ báyìí. Èní ní ọjọ́ 24 oṣù karùn-ún 2026 tá à ń ṣe ètò yìí lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Àṣàkẹ́. Bẹ́ẹ̀ la ti ń sọ pé ètò ààbò tó gbé kalẹ̀ ẹ jẹ́ ká kíyèsára látàrí àwọn tó bá máa darapọ̀. Fúlàní pọ̀ ńlẹ̀ Yorùbá. Ṣe rí àwọn ilẹ̀ ẹ̀bálẹ̀ wọ́n fún wọn nílẹ̀, wọ́n ṣe kinní kan nílẹ̀ yẹn, ó ti dá nǹkan lẹ̀ nílẹ̀ Yorùbá. Àìmọye ilẹ̀ tó jẹ́ pé Fúlàní ló ń control ẹ̀, kì í ṣe ní Ọ̀yọ́ nìkan, gbogbo ilẹ̀ Yorùbá ni, tó fi mọ́ Ògùn State. Fúlàní ló ń control ẹ̀. Àìmọye oko kaṣú ni mo ń sọ yìí o, tó yẹ pé ẹni tó kọ oko kaṣú yẹn, tẹ́ ẹ bá rí bí oko kaṣú yẹn ṣe pọ̀, bí tí ọ̀rọ̀ tí mò ń sọ yìí oko kaṣú tí mo mọ̀ ni, bó ṣe pọ̀ tó, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn Fúlàní àwọn ló ń control ẹ̀, àwọn ló ń ká kaṣú ibẹ̀, torí ẹni tó ní kaṣú yẹn ó ti jáde láyé. Ilẹ̀ yẹn àwọn ọmọ ara àwọn nǹkan tá a fi ń sọ fún wa pé ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ gbà á. Àwọn ọmọ ò sí nílé mọ́. Bàbá Àmùdá wọ́n ní bàbá wa Fúlàní, bàbá Jímọ̀, bàbá Àmùdá tí wọ́n jọ tó gbà lálejò nígbà wọn yẹn wípé máa dáko ń bí ó ń da màálù ni, lọ́rin ló ti wá, kinní kan ló ti wá, ó kàn ń dáko ni, ó kàn ń da màálù ẹ̀ kì í yọ wọ́n lẹ́nu. Àti bàbá tó ní ilẹ̀ máa kú tó dàgbà, àwọn ọmọ ò sí nílé mọ́. Fúlàní ló ń control inú oko àti kaṣú àti gbogbo ẹ̀, Fúlàní ló ń control ẹ̀. So irú àwọn wọ̀nyẹn báyìí wọ́n máa sọ Yorùbá àbí wọ́n ní sọ Yorùbá. Ṣé rí pé a níṣẹ́ ń ṣe gidi nílẹ̀ Yorùbá? Ṣé rí pé a níṣẹ́ ń ṣe gidi ní ilẹ̀ Yorùbá? Àìmọye oko kòkó, oko obì tó yẹ pé Fúlàní ló ń control ibẹ̀. Nígbà tí wọ́n wá tó wá ń da ẹran gbà yẹn, wọ́n á kọ oko, wọ́n ń kọ oko sí gbogbo ẹ̀yìn àbá wọn. Ìgbà tẹ́ni tó nílẹ̀ tó dàgbà tó dolóògbé, àwọn ọmọ ètò travel ti travel. Àìmọye irú ẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀ ńlẹ̀ Yorùbá o, tó yẹ pé àwọn Fúlàní wọ̀nyẹn ni wọ́n ń control ẹ̀ o. Mo fi ní a gbọ́dọ̀ kíyèsára o nípa gbígba àwọn ènìyàn sínú ẹ̀ṣọ́ ààbò eléyìí o. Wọ́n gbọ́dọ̀ gbé oríṣiríṣi kalẹ̀ fún wọn. Àyẹ̀wò fínífíní, ẹ̀jẹ̀, DNA test láti lè fi mọ ẹ̀yà tí wọ́n jẹ́ o. A ní dààmú o, torí pé níbi tá a bá dé yìí báyìí ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ gba ìtúsílẹ̀ o lábẹ́ ìgbèkùn àwọn Fúlàní. Jẹ́ kí a gbọ́ nǹkan tí wọ́n sọ lẹ́yìn ìgbà tí wọ́n gbé Gúnmi wá sọ́yọ́. Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa tẹ́tí lẹ̀. Wọ́n ní Gúnmi wà ń bàdàn lánàá. Wọ́n ní Gúnmi wà ń bàdàn lánàá. Bẹ́ẹ̀ tí ń sọ fún mi láti ẹ̀dùn. Ọ̀yọ́ pé ló sọ̀rọ̀. Wọ́n ní Gúnmi wà ń bàdàn lánàá. Èmi pé gbọ́, ọlọ́run ní jẹ́ Gúnmi wà ń bàdàn mi ọ̀gbọ́. Àlọ́ tí Gúnmi bá wà ń bàdàn, ìjàmbá ò ní wọ́ bàdàn. Tó bá dà tán kan. Tó bá dà tán. Irú ìgbà tó ti wà ń bí ìwẹ̀ táwọn ìjájà pé Gúnmi ti wà ń bàdàn yẹn. Èmi rò ṣe bẹ́ẹ̀ ẹ̀dọ́ ṣe bí bàdàn lẹ́gbẹ̀ẹ́ bí. Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ bí. Ẹ̀dẹ̀ sọ̀rọ̀ pọ̀ ju aburú mẹ́kùn ẹ̀ sọ̀rọ̀ ń pàgbẹ́ jagunjagun. Ẹ̀jọ̀ wà fún mi. Ẹ̀dẹ̀ nígbà kúrò ní Ìbàdàn. Gúnmi ò sí bí. Báyọ̀ abẹ́ gbọ́dọ̀ olùjáde ẹ̀sìn ní Gúnmi wà ń bí. Bẹ́ẹ̀ ni kò ní pè fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi ò rò bí Gúnmi wà ń bí o. Gúnmi ò sí bí. Ẹ̀sìn mọ́ bí tó wà. Ẹ tí wọ́n kọ́ ní ìdí àkàrà wájú sẹ́kẹ́rì àti mẹ́bí àti ní ìdí àkàtà ẹ̀dínkan nìyẹn. Ẹ tí wọ́n kọ́ ni mo. Ẹnìyẹn ó rẹ̀ èèyàn tó jọ ni. Irú àkókò ìbọn sì lè kẹ́ ìjọ Gúnmi lọ́nà mi.
abẹ́rẹ́ wọn ní sí àmúfà ní ìsìn yóò gbọdọ̀ sí lórí èèyàn wọlé pé yóò lọ́wọ́ mo ti mi ò bọ̀ ẹ wò wọ́n mà ti ń jọra wọn wọ́n mà ní Gumi wá bàdàn lóòótọ́ Ìgbòho àbíbàdàn wọn làwọn rí pẹ̀lú barista wọn sànà wá bàdàn ní barista tani náà ni kí ni Gumi wá bàdàn tẹ wá kẹ́mi òkè tẹ̀bí sáà tí wọ́n ní Gumi ọmọ Gumi lẹ́rìí yẹn náà sáà tí wọ́n ní ọmọ. ta ló ṣe program lánàá. wọ́n ṣe program náà ni. no ó ní ibẹ̀ kọ́ba rẹ̀ ta ló ṣe program lánàá. ìwọ ni ibẹ̀ kọ́ba rẹ̀ ó yìnbọn bẹ́ẹ̀ náà. I saw Gumi on this station yesterday. Okay, it's a religious program. Ó nìyẹn lóòótọ́. Mo kàn rò bóyá wọ́n ṣe wá sí gbòòwò ń gbà religious program. Ṣé ẹni tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni religious program lélẹ̀? Mo lè analyse program yẹn. Okay. Ẹ mọ̀ gbọ́. Ẹ gbọ́ mi. Program yẹn, ó ní program àwọn ulama, àwọn aṣáájú ẹ̀sìn gbogbo Nàìjíríà láti jíròrò lórí ètò ààbò. Pé kí ló ń fà á? Báwo ni wọ́n ṣe lọ mọ́ ẹ̀sìn? Ṣé ẹ̀sìn Islam bá a mọ̀ sí religion of peace? Kí ló dé tó yẹ pé tí wọ́n bá mú àwọn tí ń pààyàn, àwọn tí ń dá wàhálà lẹ̀, tí wọ́n bá porúkọ wọn, wọ́n porúkọ Islam mọ́ wọn lára, tí wọ́n tún wá dress gẹ́gẹ́ bí Mùsùlùmí. Pé so wọ́n fẹ́ analyse dressings yẹn, wọ́n fẹ́ analyse who are these people killing? Okay, Gumi.